sí kúùsì pé ìlú òní bàjẹ́ máa ní lórí. Kábíyèsí Ifá tọ́ka á sí pé àlejò kan ń bọ̀. Àlejò ọ̀hún bá dé tẹ̀rín tọ̀yàyà ní kẹ́ ẹ fi pàdé rẹ̀. Torí lọ́gán tálejò ìbá dá sí wọlé oríire ó tẹ̀lé. Àwọn Kábíyèsí. Mo kí babaláwo mo kí fálẹ̀ kan sí. Ìlú yóò ní bàjẹ́. Àṣẹ wà. Wọ́n ní bí arapá báyìí là bẹ́tù òdòdó ní ṣòwò kó mọ̀nà yà. Kábíyèsí. Ayé ò ní sọ wá lókun lọ́rùn bí ẹran. Àṣẹ wà. Ṣé rí ògbóni tó ń pè ní fáyì ògbóni èké ni èké mo fi ń pamọ́ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àrẹ̀mọ yín ó ti ń dá ilé iṣẹ́ sílẹ̀ nílùú wa yìí bí ọ̀nà bíi mẹ́ta ó ti wá sọ fún mi pé nínú oṣù tá a wà nínú èyí òun padà bọ̀ wá sílé pátápátápátá kó òun wá jókòó sílé ìbájáde àbẹ́rẹ́ kábíyèsí o kábíyèsí mo ṣe sọ yẹn padà pé mo fi ṣe èyẹ ni tẹ́wọ̀ pé ní tẹ́ fi pawọ́ ẹni fà gbé sọ fàràǹdà yìí. fàràǹdà ló gbé sí fàràǹdà ní kàdúgbẹ́ kàyọ̀ orí náà tó bá dé yóò bá wa kalẹ̀ àléṣubú dànù gbogbo tá a bá dá ọ ní yóò mọ yọrí sí dáadáa lásìkò tiwa yìí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ wọ́n ní kí n kébi eku ẹyẹ ìsìn kébi ẹyẹ àìní rí bẹ́ẹ̀ mọ́ kò ní ṣẹlẹ̀ lásìkò tiwa torí onílù òní fẹ́ tú àbí kábíyèsí ẹ rí i pé ẹni tó bá fojú òpùrọ́ wọ̀rùn mi là. èyí bá gbólúwa rẹ̀ báwo ní pa mí. babaláwo nítorí ọdún ajé tá a torí ẹ̀dá fáyì ṣé oṣù tó ń bọ̀ yìí ni fámú ni àbí tí ó tọ̀lé lọ́hùn. ẹ̀sìn gbogbo pẹ́ kò sígbà tí kábíyèsí la gbogbo ló fẹ́ sọdún ajé tí ò bá pa lára mu. ló dífá pé lásìkò kásìkò tó bá ti wù mí. ẹni ẹ mú àràfà gbà. ó jèrè ọ̀dà èmi náà wá ṣe báyìí ó sì ọ̀tún ajagajigi n ò ní dágbà kọ̀ọ̀kan fún ìgbà tó bá wù yẹn lọ kéde síta kẹ́ni aṣọ́dún ajé inú mi dùn ara mi yá. kábíyèsí tẹ́ ẹ bá sì ti sọdún ajé eku ti ń kébé eku ẹyẹ ti ń kébé àwọn ọmọ èèyàn ó sì máa fọ̀ bí ọmọ èèyàn. láṣẹ Olódùmarè bí ó ti rí nù. aboyún ilé ó máa bí wẹ́rẹ́ àwọn àgàn ó sì máa tó wà láàyè àbọ̀rú àbọ̀yè kábíyèsí. àbọ̀ ìbọn ṣiṣẹ́ ogbó ẹ̀tọ́ bóyá bó bá ṣe jẹ́ gbogbo tó bá tún jẹ mọ́ à ń ṣètùtù tọ́lájédé àwọn ọ̀tún àti òsì ó mọ̀ rí ọ. ọ̀bọ̀ jẹ́ orí yín náà. ilé ìgbà kan ní pé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ń kọ́ wò pé etí báyìí sọ ó mórí lọ lọ́dọ̀ kábíyèsí pé ẹbí nǹkan kan pamọ́ fún aláàárín ìlú. àbọ̀rú àbọ̀yè ogbó ẹ̀tọ́ àjọlọ ẹṣẹ mọ ọṣẹ bá. awo ìrìnà yìí sí fa àbí pípé ìrìnà pa sí yín. ìgbà wọn gbé fáìlì náà kò ní ìwọ kọ fáìlì. ìgbà tó ti ní. ọ̀n búlọ́ọ̀kì ní ẹgbẹ́ máa bá mi sọ̀rọ̀. kábíyèsí. ó dẹ́ lẹ́kẹ̀ẹ́ta tó fi kábíyèsí. kí ni kọ́ńtà fẹ́ sọ gangan. 1 million. 1 million naira each. bẹ́ẹ̀ ni kábíyèsí. 1 million naira. kí ló dé kí ló fẹ́ ṣe. abẹ́bí ṣe ti àrẹ̀mọ tó máa dé ẹ̀gbọ́n gbogbo olù tí wọ́n ti ń pèpè fún pé àwọn ń bọ̀ àwa dẹ̀ gangan ní alábì làwa fi wá wò pé gbogbo àwọn ẹgbẹ́ táwa náà ti tẹ̀sẹ̀ bọ̀ tá ti tójú bọ̀ tá ti tara bọ̀ àwọn pé torí pé kílù lè bá àtùbà kó lè bá àtúnṣe la ṣe wò wípé a gbọ́dọ̀ bá wọn ṣe gbogbo ẹgbẹ́ tó bá ṣe àti Táwó àti Tàwó àti gbogbo ọ̀gbẹ̀rì nǹkan kan so nísìnyí ó ti wá dọ́dọ̀ tiwa náà báyìí làwa wò pé tẹ bá fún wa níbi 1 million naira máa mo bá ṣe máa manage. a ti gba olópò tó máa ṣe oúnjẹ tó máa ṣe gbọ̀n kan náà kí ló tún fẹ́ fi 1 million naira ṣe. kábíyèsí ṣe o àrẹ̀mọ là ń sọ̀rọ̀ yìí àrẹ̀mọ gbogbo ìlú ni ọ̀rẹ́ gbogbo ìlú dẹ̀ ni ṣé wàá rí àwọn olórí alátiṣú láti ládùn ó láti lárin rẹ̀
a máa pe kékeré tiwa lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ọ̀rẹ́ tiwa tá a bá pè àwọn náà máa máa ṣọ góòdù táwọn náà máa kó sọ́run tuntun ni kì í ṣe lè ta ti nílé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni onídà ebi tí èmi náà máa mú wa. bíbù 1 million yẹn gan olórí àgbà kò tó akọni ká ṣàánú kábíyèsí mo jẹ̀bi gan-an. lọ́nà owó kábíyèsí. mo jẹ̀bi seriously mo dẹ̀ ti ń blame ara mi báyìí. lọ́nà owó kábíyèsí. èmi tí mo jẹ́ kẹ́ máa rẹ́pọ̀ mọ́ra yín ni. Oh yes, mo ti ń regret ẹ̀ báyìí sínsìn báyìí. Yes. Ṣé ká máa jà ni? Mi ní kẹ́lúra yín gbọ́ mo mọ kọjá kí n ṣe mo ṣe abamisẹ́ gan-an. Mo rò pé kábíyèsí fúnra ra wọn àwọn sọ pé kárẹ́ ọ̀fẹ́ jà àwọn ṣàfikà wà lálàá bẹ́ẹ̀ nǹkan bá dẹ̀ ti fẹ́ ẹ̀ máa ṣe fún wa. Ṣé ká máa jà ní kábíyèsí? Wo bí ẹ jẹ́ kí n dé mo báyìí kó 1 million naira ẹ tó ń béèrè fún erin lẹ fẹ́ rà ni. Dédé wọ́n mọ̀ tẹ́bí fẹ́ dé. Àbí tọ̀tọ̀ ni a ní ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀ kó lè lárò rẹ̀ tó. 1 million. Ṣé ẹ ṣe tàlejò? Yes. Èmi adé tuntun ni o. Ọmọba pẹ̀lẹ́ ṣàlàfíà ni. Èmi adé tuntun. Ṣàlàfíà ni. My princess, how are you? Ànàmí ọmọ yọkà ọmọ yín ọ̀bọ kàrí ẹ̀yìn àbára funfun ọkà àbára mi ní jọjọ. Báwo ni pẹ̀lẹ́ ṣe kò sí. Kò sí wàhálà mo wá rí yín fún nǹkan kan nípa bẹ́ẹ̀. Kí ló fẹ́? Mo nílò owó díẹ̀ nìsan. Owó? Bẹ́ẹ̀ ni. Kí ló fi? Ṣé mo pé nípa tẹ̀gbọ́n mi tó fẹ́ dé yìí dé tí invite àwọn ọ̀rẹ́ mi tó pọ̀ so n fẹ́ ṣàwọn nǹkan díẹ̀ fún so mo máa nílò owó díẹ̀. Bí èlò ló ní just tell me. Bóyá tí n bá rí 500,000 fún iye tó wà lọ́wọ́ mi ó yẹ kó lè tó mi. 500,000. Bẹ́ẹ̀ ni. Would that be enough? Ó máa tó pẹ̀lú iye tó pọ̀. Give me just 5 minutes. Give you that. I'm ìyá ẹ̀ lóhùn. My son 750 cents. Thank you. All right, my dear. All right, take care. All right, Bá ṣe sọ lọ kábíyèsí. èmi rò pa ti yanjú ọ̀rọ̀ wa ni. Àtẹ̀tí sọ ti fún wa lé sí. Kí ló tún dé? Kí ló ṣe? Ṣé rí kábíyèsí 1 million tàbí yẹn kò lè tó wa. Ṣé mi wá dàgbà? Lọ́nà wo kábíyèsí àti ìsọ̀rọ̀ bẹ́ẹ̀ ni 1.5 1.5 bẹ́ẹ̀ ni. La fẹ́ gbà sí. Ó dàbẹ́ ṣe dín yẹn ẹ̀yin méjì àjẹ́ 750 àbí. No, èrò 1.5 1.5 3 million bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Lórí pé ọmọ bá fẹ́ dé láti ìlú òyìnbó. Ẹ̀wọ̀n kábíyèsí adé orí ìlú bẹ́ẹ̀dì. Adé orí ibi o. Ó jẹ́ fámìlì tí àwọn dúró ẹ̀sùn kábíyèsí. Ó yá kábíyèsí transfer la fẹ́. Ẹ ní ẹ máa pọ́n iṣu ẹ máa pọ́n iṣu báyìí. Ọ̀rọ̀ agilé yìí yìí sí. Ọ̀rọ̀ ẹ̀wò lóyìn. Ọ̀rọ̀ àṣẹ́sí. Ṣé kán wá bọ̀ wá sí ṣọ́ọ̀ṣì torí pé ó fẹ́ mu ṣẹ́sí ni? Tó bá ti sìyàn jáde lẹ́ẹ̀kan báyìí ó fẹ́ mọ yẹ̀yẹ́ èèyàn ni. Sórí ọmọ yìí ó mọ fọkọ̀ kò sì mọ ọdún èèyàn tí mo jẹ torí ẹ̀ mo ti ní ọ̀tẹ̀lé mi lálẹ́ yìí. Ààfin làwa ti ń ṣiṣẹ́. Gbogbo kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ààfin ọwọ́ mi ló wà. Ìfẹ́ kí ọba ìlú èbó kan máa wọ ọba bọ̀ láì jẹ́ pé mo ṣí géètì fún wọn lè wọlé. Ẹgbẹ́ mi ò ṣe ẹ̀sán lórí ẹ̀ ló ń sọ ni tí n bá tẹ̀ wá jọ́pọ̀ ló máa wà ètò lẹ́yìn inú ẹ̀ adarada. Ẹ jọ tó lọ́lọ́ èmi lọ fi wé pé ọwọ́ mi ò rí mi gbọ́ ṣé wọn náà ò rí yàn ni ṣé máa ní kún ìtàn fi ta aṣọ lójúkò ni ṣé bẹ́ẹ̀ mo jòkó tó rí. Ǹjẹ́ òye ká láyé sọ́ọ́rẹ́ àwọn méjèèjì tó ń wò yìí abọ́batan àwa lẹ́kọ̀ọ́kọ́ rí kẹ́ ẹ tó rọ́ba tó ti yọ ilé ọlá lọ ń bọ̀. Jẹ́ kó mọ̀ ìwọ jẹ́ kó mọ̀. Wọ́n fọ ọmọ ọba àgbà píkà. ẹ ṣe àárẹ̀ rúnú ẹ o ayé ẹ méjèèjì ayé ẹ ti bọ̀jẹ̀ pátápátá ní ọba ṣé mi tí ní kó lọ káàkiri kó lọ́dọ̀ Ọ̀ọ̀ni kó lọ́dọ̀ Aláàfin kó lọ́dọ̀ Àwùjalẹ̀ náà dẹ̀ ń bọ̀ ọba nẹ́nu géètì náà pínpínpínpín ẹ wá jókòó síbi wọn tí géètì ẹ padlock rẹ ẹ tún padlock rẹ ẹ mú kiri lẹ ẹ ṣe kiri ẹ sọ kìsàkù náà ibi ẹ wá jókòó síbi ẹ sọ fún ayé ẹ ti bọ̀jẹ̀ kẹ́kọ̀ọ́ di ààfin náà ọba ti sọ fún kíkọ́ lọ àdá lè bá mú
river sharp lè jẹ́ sọ́fọ̀ ẹnu ẹ̀ ìwo àníbẹ̀ kí n pẹ̀rí ẹ̀ ṣògbà. ẹ mọ buga àgbà pìtà kí ló dé láì jẹ́ pé a kó palliative pamọ́ sí ààfin èwo làbùdọ̀ bẹ́ẹ̀ rí wa kí ló ṣẹlẹ̀ àjọ fúlàní lójú ẹ̀ ní. irú ẹṣẹ́ ojú palliative tó ń sọ fún ọmọ ṣé pa kọ́kọ́ kọlù Sunday Igboho wọn pé. wọ́n dédé ọ̀rẹ́ tíṣẹ́ lédè parí kọ́ pa ọ́ dànù mi ò tí ẹ ṣe nínú ẹ bá má ṣe kọ́ ẹ. sáájọ fúlàní ni. nínú ẹjọ́ ju ojú sọ́ọ̀lì bí wọ́n kọ́ ọbẹ̀ sílẹ̀. òríjìnà ọmọ Yorùbá lè mi mọ́kàn púpà Yorùbá ló wèrè ní ẹsẹ̀ fúlàní. wọ́n ṣe kókó náà méjèèjì náà kó ẹ bá má tẹ̀lé mi àbí kó ẹ tẹ̀lé mi 15k ìyẹn ti di dọ̀tí ní owó oṣù rẹ̀ mò ń bọ̀. àgbà píkà èmi sì wá ní àwọn kìíní ìtọ́jà di ẹran ajá orí wọn dàbí small letter m àwọn ládàradà. Princess má sọ fún mi pé wọ́n fẹ́ fa pàtí yẹn gan ni. wọ́n fẹ́ fa in fact wọ́n fẹ́ fa pàtí yẹn débi wípé pọ̀pọ̀ ṣìṣì tó ń ṣe ń ṣí yẹn gan ẹ̀rù ti ń bè mí gan pé èrò máa pọ̀ o afẹ́fẹ́ pàtí yẹn ni o sórí ẹ̀gbọ́n mi tó ń bọ̀ láti abroad tó ń bá ṣe pàtí yẹn fún ẹ ṣe ni. So nítorí Adéò ti ń bọ̀ láti ìlú òyìnbó báyìí òun lẹ ṣiṣẹ́ pàtí tó báyìí. torí ẹ̀ ni òbí ẹ̀ láyé fẹ́ ṣe pàtí yẹn torí pé Ifá ló ní pé ká ṣe pàtí yẹn fún ká yẹ sí ká pọ́nlé kó fìdùnnú àti ayọ̀ wọnú ilé ààfin. ọ̀rẹ́ ò máa wò ó tiẹ̀ ṣé o mọ̀ pé gbogbo nǹkan tó bá ṣe láàfin àṣegbè ni. So Ifá ṣì máa ní kẹta àfin náà á ní kẹta gbogbo mọ́tò tó wà láàfin ẹ máa ṣe yẹn náà àbí. tó yẹn ṣe bá kọ́ fẹ́ fi káwọn èèyàn lẹ́nu jọ náà ní ká wá jẹun yóò wá lóde tó yẹ wọlé tí ó nílé ìjọ tó yọ ọlọ́run ṣó máa wá àbò òní wà. ìjọ agbègbè àfin ló wà mọ́kàn tó máa sọ torí bíbá tó wà olùgbòhùn wà bí o. Àbẹ́rẹ́ náà mo ti gbọ́ máa wà iṣẹ́ kí mo gbà. So ẹ jẹ́ ká mú wáìtì. ìyá wa kí wàá ní next thing right. white la máa wọ̀ ọjọ́ yẹn funfun lẹyẹ ń ṣu ní ká ṣe. ṣé kò tí wàá ní kọ́mọ́. o tí sẹ́ni tó mú white colour èmi nìkan tó mú white. nǹkan bẹ́ẹ̀ tẹ̀. o mú gèlè blue sí. no white la fẹ́. gèlè náà white.
ìrẹ̀yìnmọ́gùn ní yàrá lágbẹ̀dẹ ọmọ awọ́rin tó ríran àgbẹ̀dẹ mi ṣùṣù tí ń bẹ lọ́nà tìrè ìrè ló ti ń bọ̀ òpópó fún mi wá bí n bá ń bọ̀ mi ò ní bá yín mùsùlùmọ̀ fálágbẹ̀dẹ ọmọ ẹ̀gbọ́n mi àbúrò omi ẹ̀gbọ́n lówó àbúrò lówó gbogbo lé yín omi pọ̀kan 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 ó lọ pọ̀ lágbẹ̀dẹ ọmọ bí ò sí onírè ẹ̀ lè roko bí ò sí onírè ẹ̀ lè yẹ̀nà bí ó bá sí onírè ẹ̀ ní ti gbọ́dọ̀ kú ẹrú onírè ní rọkọ ìwọ̀ fún onírè wọn rọ gbàdà ọmọ bíbí onírè wọn rẹ̀ mú ṣékélé ẹ̀ mú ṣékélé ni wọ́n rọ onírè bàbá ẹ̀yìn ẹgbẹ́ kí là ń kọ́ ọmọ ọba ò kí là ń kọ́ ọmọ ọba. wàá dàgbà wàá dògbò wàá fọwọ́ pawú báyìí wàá fẹ́rẹ̀ gídóbi wàá gbó tòlótòló ó mọ túmọ̀ ẹ̀ péyàn bá dàgbà tó age wọ́n á tún máa wu àwa máa dán bí ọmọ 40 bó ṣe máa ṣe nìyẹn lágbẹ́ Olódùmarè àṣẹ wá rí kíní ti bí adùn ayé yẹn Ọlọ́run ní gbà kó lọ wọ́n sórí láàfin mi tó ń wò yìí bí ìyàwó rẹ bá wà níbí kó mọ́kàn kó kó mọ̀ pé ilé tí o wá ilé ọba lòun wá ilé orí adé ni bóun ìbáṣe náà méjì mi ló bá rúdì iwájú rẹ ó kọ lù ú. kábíyèsí ọba ló lọ gbàgbé àṣà o ṣé wàá rí ojú pààrà níta ó tún jà ká súwé báyìí. àwọn mi jọ mí dùn ó jẹ. mo ti sẹ́yọ kọ yìí ọba ẹ̀ dábàá àṣẹ ló bá pa mo kẹ́yìn olóye ẹ ṣe gidi gan ẹrú nǹkan báyìí la máa rí lọ́dẹ gbogbo wa gbogbo tá a bá ṣe ẹ jẹ́ ká ṣe dáadáa ká rórí sọ́mọ làkejì ká má ro àbúrò dáadáa tá a ṣe tá a mọ̀ ṣe kọ́lọ́kọ́ èyí tí ò dáná kó má fi bí wá Ọlọ́run jẹ́ kó fi rí báyìí lénìí á dẹ̀ tún dáa jù báyìí lọ tí o bá ti ru aburú sọmọ làkejì ó máa dá fáwọn ọmọ tiẹ̀ náà ni wọn fẹ́ jẹ́ ọ sí àwọn ohun sọ ọmọ pé iléeṣẹ́ tìbí tó ló ó ní bàbá ọ̀tún wọn náà sí mi gan mo ní kí what happen wọn ní ọmọ wọn yẹn mo fẹ́ kó wá sí general manager lẹ́sẹ̀ rẹ̀ but no mo takò ẹ ọ̀tún jákújákú. kábíyèsí ẹ̀ẹ́dẹ́gbẹ̀yìn foundation rẹ̀ ayé mi ẹ̀ẹ́dẹ́ bí owó
Owó mọ̀ dúpẹ́ lọ àwọn ìyá rẹ̀ wọ́n tọ́jú bàbá rẹ̀ dáadáa wọ́n tọ́jú wọ́n mọ̀ kí ọkọ. Sweetie, I have to say thank you to you. Shuri, you're special in my life. You're special in a way. You are everything to me. Thank you for standing by me. Thank you for waiting for me. Ìwọ ni ìfẹ́ mi, ọkàn mi, àyànfẹ́ mi. Tí n bá sọ fún ẹ pé ọkàn àyà ẹni ìtàn náà gbó wà, má dá ọ̀tẹ̀ o. I love you so much, darling. Love you too, my baby. Àdìọ̀tí. Ìwọ lára lé ọ̀kìn tó ń fọhùn bí ènìyàn. I love you. I'm sure you know that. I know, and I love that. Ṣùgbọ́n ẹ̀rù ń bà mí. Ẹ̀rù kí ló fẹ́ báyìí? Come on. Tó bá ti ní mi, kí lẹ̀rù ń báyìí fún? I don't know, I'm just scared. No. Trust me. You're fine with me and you're safe. Alone. I want you to know that this, again, is the beginning of good things in our life and to an everlasting relationship. Love you, baby. Olórí, lẹ́yà mi, mami, kúrò kó rẹ́gírì, èdè ẹ̀fẹ́ wọlé tẹ́lẹ̀, nígbà mọ́ báwo ni, ẹlẹ́yà mi, a kú oríire, a kú àfojúbà, inú mi dùn o, àgàgàjọ́ tó dé yẹn, ọmọ mi ò gbàgbé àṣà alẹ́ o, tó bá rí bó ṣe tó ń gẹ̀ẹ́sẹ̀. Orí bẹ́yìn náà bá bẹ̀rẹ̀ sí ní bá gbé. Kẹ́kọ̀ọ́ orí mi ló wú. I know. Ọmọ ọdún lọmọ yẹn. Yes, ma. Ọmọ òwúrí ni ní agbára Ọlọ́run gbogbo ohun tó wá ń dáwọ́lé báyìí a máa yọrí sí rere. Gbogbo ayé ò ní lù fún. Àmín. Tó wá lọ́mọ yẹn ilé iṣẹ́ tó lóun fẹ́ dálẹ̀ Ọlọ́run àbánáwọ́ nínú ẹ̀. Ilé iṣẹ́ tó wà lóun fẹ́ dálẹ̀ èmi náà mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí o ìdùnnú ló jẹ́ fún mi lọ́wọ́ àdéhùn lọ́wọ́ àmọ́ kínní kan wà ní àwa ní dáadáa kínní yẹn o agbárùkù kì í ṣe pé ká kọ́wọ́ sẹ́yìn báyìí ká ní kó lọ máa dá sí a gbọ́dọ̀ máa fi gbogbo nǹkan yé pápá iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀ o ìwọ ló ní iṣẹ́ ẹ̀bẹ̀ yẹn láti ṣe kó máa fọ̀tún yé kó máa fòsì yé báyìí la ṣàlùwà báyìí la ṣe nílẹ̀ wa gbogbo ìtawà ń ṣe nílẹ̀ ń bí ó yàtọ̀ sí tó kò tó ti wá inú mi dẹ̀ dùn pé ọmọ tó gbọ́fẹ̀ẹ́ ni tí ò gbóbi lẹ́nu gbogbo ohun ẹ̀ ló yẹ ká máa fi torí pé ọmọ tó ń wó yẹn ọmọ ológo ni o. Adífálà sọ bẹ́ẹ̀. Kí ni nígbà tó tún dìde ibi ìṣẹ́ ṣe mọ ohun tó ní o fẹ́ lọ. Kábíyèsí lélẹ́bí ń pa wọn. Adífálà sọ kùtùkù ọ̀rọ̀ lórí ọmọ yẹn ó lóun ló máa gbógo ìdílé wa ká kò tún wá tán síbẹ̀ o kì í ṣe ògo ìdílé wa nìkan o bóun ló máa gbógo olúwa ìga. Kábíyèsí àwa gba yìí sí. Orí mi sọ̀rọ̀ mo pàdé ìgbàlà lọ́dọ̀ orí rẹ̀ sọ olóríire ni ẹ wà já ẹ nígbà tó ríire ìwádìí ìwà yìí tó ń jẹ sí ni àti kú oríire olóríire nìwọ náà àbí ó fàyè oríire gbọ́dọ̀ máa tọ̀ ẹ̀kẹ́wà ẹ̀ lè máa jáde sí ẹlẹ́yà ó ní mo ní kí n wá sọ mo fẹ́ rẹ júgọ́ yẹn ẹ ṣùgbọ́n ẹ rẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ mà ẹ ṣé o àjèrè wa o àjèrè wa lágbára Ọlọ́run. Èmi ti ẹ̀fẹ̀ travel but màá dé before pàṣẹ yẹn ṣá. Okay. How am I expect? Oh, da. Yeah. Wà ṣebí kábíyèsí wà around. Wọ́n kí wa kọjá láìpẹ́ wọ́n wà rán ni.
jẹ́ ń lọ gbowó lọ́wọ́ wọn. Owó. Ìtọ́ fún ẹ last time ṣe ṣe náà tán ni. Kí ló dé? Wọ́n máa lọ́lẹ̀ yín, wọ́n máa lọ́lẹ̀ yín. Ìyẹn ni kò má bà mí sọ kí ló dé mo fẹ́ lọ gbowó lọ́wọ́ ọkọ mi oní ìtọ́ fún mi last time ṣé mo ti lọ tán. Jọta ló fún ẹ lọ́kọ. Èmi ṣàmọ̀pọ̀ ọkọ mi ní kábíyèsí. Suddenly kábíyèsí ti dọkọ ẹ báyìí. Jọ ṣé o mọ̀ gbà tí mo ti ń fẹ́ wọn lọ́kàn mi ni? Okay, now àsìyá ọkọ wa wá kí mi àsìyá ọkọ ẹ wáyé. Ó dà iye ọkọ mi ẹ má bínú mo fẹ́ gbowó lọ́wọ́ ọkọ mi. Now you're talking. Ó lè dúró ṣá. Wọ́n ti dọ̀kọ̀ ọlọ́run má jẹ́ kó wọ́n pa. Owó iná ni ilé tó tẹ̀fẹ̀ wá ilé ayọ̀ ni wọ́n wọ̀ rí. Orí sáìtì láti wọ́n. Ìwọ nínú ẹ̀. Ìtò wà ní. Ok, Adégbẹ̀ni lọ. Adégbẹ̀ni. Wọ́n ti ṣiṣẹ́ lọ jù lẹ́yìn. Wọ́n ti ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ọ̀túnmọ̀bínú mo kó àwọn ilé kan sílẹ̀ stage kan mo ṣe ẹ̀kọ́ wọn ni mo fi pamọ́ fún ọ tẹ́lẹ̀ ni àmọ́ nígbà tọ́rọ̀ wá fẹ́ di ni pé wọ́n á mọ̀ ọ́ táyì ìwọ ló máa bá mi inspect ìbẹ̀rù máa máa supervise ẹ̀ mi fẹ́ fi nǹkan dá àwọn ọmọdé wọ̀nyí mọ́ n bá fi dá wọn fi nǹkan mi mọ́ lọ ṣẹlẹ̀ òye. So mo ti sọ fún wọn pé ó possible láàrin ọ̀sẹ̀ tó fẹ́ parí ẹ̀ máa wá ẹ̀ náà máa wọ Sunday tẹ̀lé ẹ̀mí àjọ ń bọ̀ ni ẹ̀mọ̀ kí ló dé tó lọ sọ ẹni máa ń bọ̀ sọ ní gbogbo nínú ìṣúná tó bọ́ dùn wọn fún nísìn ó ti jẹ́ wọn gbáradì tó bá ṣe pẹ́ lónìí wọ́n máa rò wípé bóyá àbí ẹjọ́ ń di pàǹpá nǹkankan ni àbọ̀mọ̀. báwo ni ó jẹ fún mi kan kò ní ẹ̀rẹ́ bá àbúrò bábà tẹ̀ mú un bí ọ̀nà ní ọjọ́ tó fẹ́ wá gba sẹ́mi ìgbé tó sì fà sí bàbá ẹ̀ wọ̀ bí wọ́n lè jẹ́ pọ́ ọmọ olówó ní ọ̀nà ọ̀gbìn tó sì fà torí irú yìí tẹ́ máa sọ ní pé ọmọ olówó ni mí bí ní dọ́lọ́pù kan báyìí tẹ́ ń tà ń sẹ́wọ́n tó kọ̀ bàbí nǹkan ni bàbá ẹ̀ wọ̀. ọmọ dáadáa ni wọ́n bọ́mọ bá ṣiṣẹ́ lábẹ́yàn èyí tọ́lọ̀ bá ní pé kó rí èyí olú ẹ̀ náà ni but tí ọ̀rọ̀ ọ̀nà tí ẹ̀ sọ ọ̀tún ló máa inspect ibẹ̀ gbogbo bí tí boundary wa ti bẹ̀rẹ̀ ibi tó pín sí máa gbé master plan lé lọ́wọ́ ẹgbọ́n kan tí mo sọ fún yín so owó ilé tẹ̀sí rọ́pọ̀rọ̀pọ̀ tẹ̀sí ẹ̀ tẹ̀lẹ̀ ẹ̀kú mẹ́rin tó jókòó tì í ẹ̀yin náà mọ̀ pé atátó yọ̀ dùn. ẹ wo èmi àwọn amúlòbó mo tún máa mólé o ẹ má rò pé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rẹ́kádé sì jẹ o èmi ní màá supervise báyìí o. ṣe bó gbọ́n tí mo sọ ń sìn tí mo sọ pé ọ̀tún ló máa inspect pé máa gbé master plan gbogbo bí tí boundary wa dé pátápátápátá láti fi hàn án. o ti gbọ́. ẹ ti gbọ́ ẹ̀jẹ̀ náà àárín jọ tó tẹ̀lé bá lè tiẹ̀ ọmọ kan báyìí lẹ́sẹ̀ kọ́ fún ẹ̀sìn ọjọ́ máa rí yín bọ́ lẹ́gbẹ̀ẹ́ máa ń bá ẹ̀gbọ́n ẹ̀ kó ta pákó àbí tí ṣe ẹ̀ pákó tó máa ṣe pákó pátápátá àbúrò ẹ̀ ọ̀sẹ̀ àbọ̀ ẹ bá rò pé ẹ ti pẹ̀lú káfíńsì yóò lè máa ṣe kí ni o. ọmọọba ilẹ̀ o àdéfún aráàláwẹ̀ gbadékùnrin ọmọ gbadékùnrin ọ̀sẹ̀ ìsàlẹ̀ adédùn náà wò kábíyèsí o. ìsàlẹ̀ adédùn jẹ́ kọ́ mọ́ kú mọ́ lọ́wọ́ aládìkún tí wọ́n bá pa kú wọn ò gbọ́dọ̀ mú jẹ wọn amúkún látọrọ fálágbé wọn aṣàgbọ̀n sàlẹ̀ wóríwórí. orí mi ti ń wù o. wà torí ẹ bá wú má ṣe hàn nìkan mo wá wọn bá kábíyèsí gbà lọ. ẹ wàá gbowó lọ́wọ́ ọmọ mi báwo ń bọ́lẹ̀ tí ń bọ̀ ń bọ́lẹ̀. ẹyin compound la wà so wọn wá fẹ́ máa lọ lòun bá ní òun ṣàfẹ́ wá rí yín o fẹ́ rí ọkọ òun ní ta ló fún ẹ lọ́kàn ta ló fẹ́ rí fẹ́ gbowó. kábíyèsí ìyá àti ní bá sọ kíní kan fún yín ẹ máa wò pé kì í ṣe sọsẹ ẹ fi wọn máa rí nà wọn rí nà ṣé bí mo ṣe ń wọ ọmọbìnrin lọ́kàn kábíyèsí mo rí lẹ́kẹ̀ẹ́ olórí lọ́rùn rẹ̀ mo rí lọ́rùn rẹ̀ kábíyèsí mo tó ti ní nǹkan kan mo rí bẹ́ẹ̀ pé ẹ̀sùn ẹgbẹ́ kan náà wàá so mo aládé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ọ̀tún kábíyèsí o kábíyèsí o kábíyèsí olúwa mi. ọba làṣẹ. eré náà ni eré náà ni
eré náà ní eré àtìlẹsẹ ìjà nílé. kábẹ́sì ó lọ ṣeré ní màtọ́ ọmọ fúnra rẹ̀ ní ìbọn láti rí eré rẹ̀ yìí o kábẹ́sì o kò ṣeré. ibi tá a bá ti ń ṣeré náà láti rò tọrọ ṣọọmọ ni bẹ́ẹ̀ bọ́mọ ìyá mi ni ọ́. ọmọ òbá ní o ọmọ òbá ní o olórí ẹ pẹ̀lẹ́ o. ọmọdé wo ni ọ́. ìkèrè nítòsí ra ń bí díèjì kéèyàn fẹsẹ̀ rìn lọ ẹ̀yin náà lẹ́gbọ́n pa ẹ̀ṣẹ̀ lọ ẹ mọ̀ kí bẹ́ẹ̀ lágbélé yín. ilé olóògbé. ògbìn ará ògbójú ṣọkọ yọ bí ọmọ oníke bọ́ọ̀lù mọ́ ọmọ pèsè bèbí ń wọ́n yàrá bọ̀ tí ń bá yàrá bọ̀ mọ́ mèsì náà jẹ ní ilé rẹ lọ tí wa. ṣé ẹ lọ́mọ ẹ̀ ó sọ ní ire o ọ̀ tó dọba yín láwọn sọ fún wa pé kéde pé fún ẹ lọ fẹsẹ̀ rẹ̀ bàbá ìdìsí tá a gbọ́ bá a ti gbọ́ ìdìsí wọ́n kàn án sí kábíyèsí ọkàn án sí sọ́ba yín ni àti ìyá rẹ̀ wọ́n kàn wọ́n wá fún àwọn ẹni. aṣọ tó tún wọ̀ bá a mú. Adépẹ́gbà olórí ẹnáwó wá ní kí lọ́wọ́ yín olórí ẹnáwó mà. mo lọ sí pọ́nà àlejò mi lókè. kò ṣe eré kí n tiẹ̀ kábíyèsí ẹ̀ ti kú bẹ́ẹ̀ kan kó méjèèjì. ilé ọkọ lèmi wá. abẹ́mi fọ́kọ ẹ̀ kí ni fi ṣe yẹ abẹ́mi fọ́kọ ẹ̀ ọdún ṣe rò kòtò. olórí tuntun mo tọ́jú ẹ̀ dáadáa. olórí tuntun. Adépẹ́gbà. ọba làṣẹ ta. ilé rẹ̀ ẹ gba báàgì lọ ọ̀yà ìyá kọ rẹ̀ gba báàgì lọ rẹ̀ kọ́ jọ mọ́ olórí ni máa dá gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú tá a sọ lò olórí tí ọba dáadé ẹnu agogo lè ní wá o. ilé ayé tá a wà yìí èmi ò mọ̀ bóyá second chance wà bí ò sí ó gbà tọ́. kábíyèsí kó rírì o kó rírì ayọ̀ ọ̀pọ̀lọpọ̀ mẹ́tẹ̀ ọkọ̀ tuntun rẹ̀ ẹ̀kọ́ pẹ́. ìfàní múgbà ọmọ jí láàárọ̀ yìí mo sọ fún Olódùmarè mo ní mo mọ̀ tọwọ́ òfàkọ́ nù mo tọwọ́ òfàkọ́ ìfà sì wọlé wá. kábíyèsí èmi náà bá bọ́ta kọ́lọ̀ jẹ́ fún ayé ọ̀ràn mi kó jẹ́ sọ fún bọ́ọ̀lì kọ́ fẹ́ sílé ọ̀tún. ọmọ oníbọ̀lì kan ní ọ̀wà ìjẹ́ ọ̀wà ìjàjọ mo níbọ̀lì. inú má jẹ o tó lóun fẹ́ sálọ̀kọ̀ òun. abẹ́rẹ́. àmọ́ yomi lẹ́ni ta bá tí èsì dọ̀dọ̀ yín o kọ́ lè tó 3,000. kọ́mọ bọ̀. kọ́lọ̀ ní báyìí ṣe yìí kọ́lẹ̀ ń ṣe. sorry, Adetutu. It's alright. Gbogbo tó wá pátá ló ṣe mí, and I promise I will do it for you. ẹ ṣí òkú òfin nǹkan tí mo sọ yẹn lẹ́sìn gbàgbẹ́. Ṣé mo ti sọ ọkọ kó má rí bẹ́ẹ̀ rí? Ẹ fine. Mo ti sílẹ̀. Kábíyèsí, mo fẹ́ rí Adetutu jọ, excuse me. Mo ń bá sọ̀rọ̀ kan lọ́wọ́ ni. Adetutu, please, can you excuse us? I would like to talk to my husband. Ọba mi ọkọ mi ṣáà. Dìde Adetutu, dìde. I'm happy, listen. Olórí. Kábíyèsí. Mi ò fi bẹ́ẹ̀ láìpẹ́ bó ṣe sáré tutù yẹn. Ọmọ ẹni náà wá jẹ́ kí ìṣòro ogún ara yín. Kábíyèsí. That's not fair. Ẹ ṣé wá yẹ kí n fẹ́ wá rí yín kí n má lè wá rí yín ni. Gbàgbà tí wọ́n ní mò ń bá sọ lọ́wọ́ yẹn. It's alright. So àmọ́ ń gbọ́ nǹkan tí ẹ fẹ́ sọ. Kábíyèsí, ojú mi rí lọ́jà lánàá ajáwẹ̀wò ó tún pọ́n mọ́ o. Àwọn èmèrè méjì ń jà ní ọjà, mo rẹ́rìn dáàfin. Mi ìdílú ìjà èmèrè bẹ́ẹ̀ rí àwọn méjì láàrin ọjà. Olórí. Ọ̀rọ̀ wípé èmèrè méjì ń jà lọ́jà ló fẹ́ bá mi sọ tó fi lé ọmọ ẹ bọ́ta. Ó fún ní Kábíyèsí ẹ, ṣé èmi ò lè jókòó kájọ máa jẹ̀wọ̀ ni? Tẹ́ bá rí bó ṣe lé mi jáde bíi pé mi tiẹ̀ jẹ́ nǹkan kan. Wọ́n kàn máa ń jẹ́ kí n rántí àwọn nǹkan tó yẹ kí n rántí nù. Láwọn kọ́ lọ bí mi. Adetutu, ó má jẹ́ ká ṣe ọ náà. Ó mọ olórí àgbà. Gbogbo nǹkan tó kà sílẹ̀ yìí, wọ́n lè má mí mi. Bóyá time tí wọ́n lọ bá wọn bọ́n ṣe ṣe sí ẹ̀yìn pé wọ́n lé ẹ jáde kúrò ní ọ̀dọ̀ Kábíyèsí. Bí àwọn ò sí good mood ni. Ó mọ̀ pé ó máa ń wáyé bẹ́ẹ̀ pé èèyàn kàn déédéé ní mood swing.
She's a very nice woman. But no more. Mi ò fẹ́ kó rorò kúrò. Okay, ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Èmi á bá wọn sọ̀rọ̀. Yes. Ṣùgbọ́n ó nífẹ̀ẹ́, wọ́n lọ fẹ́ dáadáa. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ń ṣe dáadáa sí mi yìí náà? Bó ṣe ń ṣe sí mi, ọkàn ń gbé oríṣiríṣi sínú mi ni. No. Tí ò dẹ̀ kú rí bẹ́ẹ̀. Adétutù, mo forí adé bẹ́ẹ̀, má rò lọ síbẹ̀ yẹn rárá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, èmi á bá olórí àgbà sọ̀rọ̀. Tọkọdálẹ̀. Wa náà, owó tó bèèrè lọ kábíyèsí, wọ́n ti fún ẹ. Mo mọ̀. Wọ́n ti fún mi. Mo mọ̀ pé máa béèrè owó tí wọ́n ti fún mi. Kò sígbà tó béèrè owó lọ́wọ́ kábíyèsí báyìí tó ò ní fún ẹ. Ara nǹkan tẹ́ ń ṣe fún mi náà lọ́dọ̀ kábíyèsí náà ni wọ́n mọ̀ ń jẹ. Wàá dẹ̀ jẹ́ pé lágbára Ọlọ́run. Àmín. Thank you my Ọlọ́run bá mi yọ ọkọ alálùbáríkà fún ẹ o. Àmín. Pẹ̀lú my dear. Thank you. Iwájú ọpọ́n gbọ́ ẹ̀yìn ọpọ́n gbọ́ ọlùmúlọ̀tún ọlọ́kan lósì ìta òde ọ̀run lẹ ọ̀gẹ́rẹ́ alápòwà. Ẹlẹ́rìí ìwé òkúta lẹ́fẹ̀ẹ́ mà pé eléré mà bà ọ̀tún gbọ́lájòkó ọmọ kékeré tí mẹ́rin fún ọ̀sàjẹ́fá ìfákàrẹ́lé o ìtọ́ ló ní oṣù ọ̀tọ́ bá a fẹ́ máa lójú ayé náà bá a fa máa lẹ́sẹ̀ àrìn. Ire. Àtẹ̀málẹ̀ ọ̀fun gbòò adíákún ajé tí ń ṣe àrẹ̀mú onígbò bọ́bọ̀ òrí ọbọ̀ òrí èsè bẹ́bẹ́ bọ́sọ̀rún òrí ọ̀sọ̀rún òrí ìsọ̀wàrà àtiwé àtàgbà eré ajé ńlá àsákiri ajáfẹ́jẹ́ kábíyèsí tí ó rúgbà ajé. Kábíyèsí ìyálóde. Àwò gbogbo nǹkan tí fábá wí ni ìlú òjò bá ti wà yìí lọ mọ́ gbé ìlú lẹ́mìí sókè. Ìtẹ̀wọ̀n alálẹ̀ ilẹ̀ yìí ṣàlàyé fún mi ni àti gbé kalẹ̀ mọ̀ ń wò. Ṣé ọ̀rọ̀ a máa tóbi káfọ́ bẹ́ẹ̀? Káfọ́ bẹ́ẹ̀ bù ú ni. Àwọn kí ló dé? Bàbá rẹ̀ ṣe báyìí o. Kábíyèsí, ntí fàyè ìtọ́ka sí ẹ̀jẹ̀ kábíyèsí ni fàyè ìtọ́ka sí. Ẹ̀jẹ̀ mi. Bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ kábíyèsí obìnrin ni ó gba ajé yìí ó sì gbọ́dọ̀ jẹ́ ntí ìmọ̀kùnrin. Lọ́mọ mi. Bẹ́ẹ̀ ni. Ṣé kò jù bẹ́ẹ̀ náà lọ? Ṣé bẹ́ẹ̀ yẹn náà ni? Ó ti parí. Kí ni ń parí? Ntí ò tí bẹ̀rẹ̀ ń pọ́ parí. Ó awo dákun ifá tí ọ̀dà ilé ń bò tí ń kì tètè rẹ̀ ń gbọmọdún wò kódà pé foul plate wà ń bẹ̀ ṣé èsì fa tí ń kó lélẹ̀ torí ilé ẹgbẹ́ yẹn fún yẹn ń gbó dídí sáré léyìí bó ni yóò ṣe ifá tó náà ti understand ìlú wa láti mọ̀ pé ọmọbìnrin ẹyọ kan ní kábíyèsí ní ngbọ̀n wa tó wá sọ wípé tí èèmọ̀ ọkùnrin yàtọ̀ kò lè súnmọ́ gbàdé tí gbàdé ìfọ́ yányán. Ọ̀tún ṣe sùúrù lórí kí ni. Ìwọ náà ló lè jẹ́ ká mọ ojú ọ̀nà tá à ń lọ ṣé o ti fún ní ọkùnrin kan rí ni àbí o mẹni tó ti wà pẹ̀lú ọmọọba jẹ́ ká mọ̀. Ìyálóde àsìkò iṣẹ́ àsìkò eye service. Ìbéèrè ni mo béèrè. gbogbo àwọn ojú rẹ kí n sára ẹ ṣé kí n má tiẹ̀ sára àlú ìgan kán gbé ọmọọba jáde ọkọ̀ ẹ ti pọ̀ jù. gánni fọ́ra la ìwọ̀n anímọ̀ láti fi. ẹ̀ẹ́dọ́ náà kábíyèsí ṣé awo ti di méjì láàfin yìí ni ṣáwó di méjì ni àbí ọ̀tún lẹ́ni tó ń ṣe wọléwọ̀de pẹ̀lú ọmọ kábíyèsí ni wọ́n dẹ̀ sọ gbogbo ẹ̀ látara ó tiẹ̀ jẹ́ kí wọ́n dẹ̀ sọ. àbí ọmọ sí o tí èèbá ti póye ilé yìí tó jẹ́ kò yẹ kí lẹ́kẹ̀ẹ́ wà lọ́rùn ẹ o sẹ́yìn lásán lọ́yọ̀ máa lò gbóòórùn ọ̀tọ̀ sọ lẹ́nu. dùnà ṣé oyè òsì tí mo jẹ ṣé oyè ilé bàbá rẹ ni mo jẹ ni. náà mo sọ pé torí pé wọn náà ọ̀hún pé ń gbọ́ àtàrà bá ti ń kọ obìnrin ilé àwọn àgbààgbà bẹ́ẹ̀ ti dínkù nù ló fi lóye mi kọ́. ọ̀hún wíwíkúwì ó jóye ilé bàbá ẹ̀ oníkálukú jóye ilé bàbá ẹ̀ ni. ló kó sí. má fọwọ́ lálẹ́ ń bí. mo bá dọ̀tún kan. I am superior authority. bó ṣe dọ́tún lèmi náà jó sí. àwọn bí wọn náà ṣe dọ́tọ́rìtì làwọn náà dọ́tọ́rìtì láàyè wa. orí pé yàrá lè pé méjì. àwọn ìwọ ọmọ fẹ́ bá sọ̀rọ̀ ọ̀nà wo la lè gbé kí ní ìgbà tàbí ní màdà kábíyèsí torí àrùn ojú lè léke sárùn kí ń gbàgbé alálẹ̀ gan náà náà ọ̀dà sáàdì ni. ọba aláàlú fún ẹ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má yàgò máa ń ta gbèsè náà mọ̀ wọ̀.
kábíyèsí ẹ̀yin olóyè tá a bá ju abẹ̀bẹ̀ sókè gbàgbà ibi pẹlẹbẹ ni ó máa mú lélẹ̀ lórí ọ̀rọ̀ tí ń lẹ́lẹ̀. awo mo kí ọ púpọ̀ mo yìn ẹ́ ó ní ṣe fáwọn dà ìyẹ̀rọ̀sọ̀ ní fẹ́ sí ẹ lójú ọ̀yẹ̀kúrí méjì àdèpẹ̀nà ó sí àì mà kí ọ ẹ ṣe kú ọ̀rọ̀ ìlú ọ̀tún mo kíwọ náà ẹ kú ọ̀rọ̀ ìlú ìyálóde mi bẹ́yìn ó bá yan obìnrin lóyè yóò wọ ẹni tí ó ní làákàyè torí rẹ̀ pé níjọ́ wọ́n mú list wọ́n wá wájú mi wọ́n láwọn tí wọ́n ń dùgbà oyè tí wọ́n ṣe kí ni wọ́n ní lóyè ìyálóde èmi ò ní kẹ́ni kankan du ẹni tí òun ìjòyè ti wà lọ́wọ́ mi àbí gbogbo àwọn tẹ́ ẹ wá kó wá wọ̀nyí ń wọ̀n mọ́ ibi tẹ́ ẹ ti rí wọn àmọ́ bó bá di jọ́ báyìí ẹni mo ní kí lágbájá ọmọ àbọ̀ kémi ìjọwọ́ oyè tèmi lé lórí n ò sì ṣíyàn bó tilẹ̀ jẹ́ pé sórí kò lè ṣe ọ̀tún ò lè ṣe kó mọ́ takò ọ́ ńjọ́ mo dákọ̀ pé wọ́n lọ́ọ́ jẹ́ inú rẹ̀ ò dùn ọmọ yóò ní dùndú tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ léyìn àbúrò ìyá rẹ̀ òun ni kandidate rẹ̀. èmi kọ́ mo wí fáàmù lórí íńtánẹ́ẹ̀tì ni o kábíyèsí rẹ̀ rántí lẹ́yìn pé fáàmù lórí íńtánẹ́ẹ̀tì ni tí mo wá sí wò lórí íńtánẹ́ẹ̀tì. kábíyèsí wọ́n jọ ń ṣe wọlé wọ̀de ni. àṣírí ibẹ̀ mo sọ ló dákun. ní ìgbóyí lẹ́nu mo ní máa ń jà káàkiri pé ká kì í lọ wọ́n á pè é ọjọ́ ìyálóde. ó ti tí mo ti jà ibo ló ti làjà àbóhùn gan-an ló ní jà ọ̀rọ̀ tó ń jà kiri. ó ń jà káàkiri lẹ́nu iṣẹ́ ti ní sìn ẹ̀rọ ìwòrán iṣẹ́ ti rí àgbàlagbà wo ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ kọjá òye tiẹ̀ tèmi àti tòsí ọ̀rọ̀ obìnrin ní bẹ́lẹ̀ yìí ní bẹ́ẹ̀ mi mú lọ́mọ ìfásitì tọ́ka pé òun ní òrùgbà ajé tó ìyálóde mo yọ̀ǹda ọmọ náà àtiwọ́ àtàwọn olórí láàfin mi bó bá ti jẹ́ ẹ lọ́ọ́ fi tó àwò létí. irọ́ kì í ṣiṣẹ́ rẹ. ibo lẹjọ ń lọ o jẹ gbé gbogbo ẹnu sàn bó lẹjọ ń lọ. ẹjọ ọtún wọn rẹ sì níbẹ̀ mẹ́jọ lọ bí kì í. kábíyèsí kábíyèsí ṣé ẹ ń rí akọ́dà gbọ́ ẹnu sọ̀rọ̀ lu. má bínú má bínú. kábíyèsí o fún tó wá sí lágbára alálẹ̀ ilẹ̀ ifá wà dífájọ́ kan àwọn tí ń sèdè rẹ ní fóòmù pé ká irú bọ. ọ̀tún kábíyèsí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ohun tí fásitì pa á láṣẹ fún apẹ́ká ṣe ọ̀rọ̀ obìnrin ni wọ́n sọ tó kan àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ju pé kí wọ́n bá wá síwájú mi kí n ṣe fàṣẹ sí. kábíyèsí tọ́ba làṣẹ o débi ìlú náà ni pé ifá wọn ìlú ọba ti mọ̀ pé tọ́ba làṣẹ kí ni yọ̀tọ̀ ìjà. èyí ti yẹ kábíyèsí nígbà tí sọ pé kíkọ náà lábòsí. àbí o ti ń fi kálù turukọ ọmọ mi lẹ́yìn mi. kábíyèsí tó bá jẹ́ ẹni wọn dà ní wa rú. nbójú mi náà ló ti fọwọ́ lu ìyálóde. ọkọ tó sì ńlá ní kábíyèsí kó bá fẹ́ nù bẹ́ẹ̀ ẹ̀rọ tó bá dà bá nù náà wọ́n èkó ni. ló lè ṣí fìlọ́rí rẹ̀ kó fi nu apá rẹ̀. ìwọ àyàrá kan fẹ́ kí ló dojúmọ́ nù lé tó ń jà fún náà lójú ọmọ bẹ̀láyà ni àdúgbò ní bẹ̀láyà wà láti. àwọn kan géètì lọ sí géètì. táni orí ẹlòmíì mọ̀ kó láti máa kan géètì àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan géètì family house. ẹ̀yin wo ni àbí mọ̀ lálà ẹdún lójú mi ń tàn mí ni ibi ìbàjẹ́ ẹ̀dẹ́yìn mọ̀mọ́ méjèèjì dáadáa ẹ̀jẹ̀ mi làwọn àti rògbò láti ẹ̀. ẹ má bínú kí ni kókó ń tẹ́ wá sí láàfin gangan. àwa ṣàfihàn náà. ẹ wá sáàfin náà ni fẹ́lẹ́fẹ́lẹ́ láyé kí ni wọ́n bá wà fi dákun. àwa ṣàfihàn ni. ẹ̀yin náà tó wá sáàfin náà ni. àwa ṣàfihàn. ẹ̀yin ìlú mọ̀nká kí lẹ́yìn wá sí láàfin oje. àwa ṣàfihàn náà ni. ẹ̀yin náà tó wá sáàfin ni. ó ti yé mi àfin ó wọn wá ẹ wá ẹ dákun ẹ má bínú kí wàá ní kókó ń tẹ́ ẹ bá wá sáàfin gan lápapọ̀. a ní ká wá béèrè nípa ọdún ajé tó fẹ́ ṣe ni. ìgbà ajé tí wọ́n fẹ́ gbé ó ti yé mi kí ni wọ́n wá. ẹ mọ̀ pọ́ ọmọ ọba ló fẹ́ gbégbá ajé
àwa youth wa ní ká wá láti wá béèrè aṣọ tá a máa mú lọ́jọ́ yẹn. aṣọ tẹ́ ẹ wọ̀ ẹ̀kọ́ wá fún ọ̀fẹ́ bíi kábíyèsí fúnra rẹ̀ mọ̀ láìpẹ́ rẹ̀ ó bóòdì gan tọmọ bá ti bóòdì bá ní dákun ṣé ẹ̀yin lẹ́wà sáàfin tẹ́wà máa béèrè irú aṣọ tẹ́ ẹ fẹ́ wọ̀ ni àbí tọ́ bá tásìkò àná sí sáré rẹ̀. àmọ́ kò ṣe pé bóyá àmọ́ bọ́lá wípé àwa náà lẹ́gbẹ́ àwa dẹ̀ láṣojú ẹgbẹ́ wa torí là ṣe wà. ẹ̀yin láṣojú ẹgbẹ́ yúùtù. bẹ́ẹ̀ni. ta ló sọ pé kò pọ̀ kẹ́ ó fi ìdì ọ̀pọ̀ pa ó fi ìdì ọ̀pọ̀ gan ẹ̀sìn dáadáa ẹ̀yin sẹ́ wáyé mọ̀jẹ̀ nǹkan ni tó bá ti tásìkò tẹ̀fẹ́ gbígbàdí tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe ní gẹ́gẹ́dẹ́ o tẹ́ ẹ wọṣọ o kábíyèsí ó sọ fún ìyálọ́jà ìyálọ́jọ́ wà lọ aago wọn sọ fẹ́yìn aráàlú pé aṣọ tẹ́ ẹ wọ̀ rèé o bóyá dúdú ni bóyá funfun ni o tó ti yé yín. ẹ ń bọ̀. mi ò sọ̀rọ̀. funfun ọbẹ̀ sọ̀ mi. ẹ̀sìn rẹ̀ wá máa lọ. ẹ wá máa lọ ẹ̀sìn. ẹ jẹ. family àti yàtọ̀ olùsí tẹ̀sí máa ń kọ lẹ́tà pẹ́ fẹ́ fọba. ẹ má 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 tẹ̀lé yẹn pọ̀. ẹ rọra. olùsí owó ń fẹ́rẹ́ mu. ẹ bọ́ gbọ́ pọ̀ ó ti rà náà. ẹ má lọ. àyà tèyí rè bí òru ń bọ́ àkọ́tún mi. ó ti ètò ti ẹ̀kẹ́ yín ó tẹ̀ tó ayà mi lẹ́nu olùsí sẹ̀kẹ́ rọ́tọ́rọ́tọ́ ní ilé tẹ̀ gàrí ó ní yà. kí ni problem ẹ gan èèyàn náà béèrè ó ti dé set ẹnu já wáyà iná ni tó fi ṣe ẹ ni. ìwọ gẹ́gẹ́ lọ ọmọ tó ń ṣe tẹ́mi ọba sí ń bí tí wọ́n bá wà ń bí táwọn aráàlú bá kóra wọn wá kí ni sẹ́rẹ̀ ní ibi tó dúró sí. ṣé bẹ́ẹ̀ mi ṣe máa dá wọn lónìí wọ́n ṣe dá wọn lónìí. àwọn tó yẹ kó bọ́ńdù jáde tẹ́mi wà ń bá wọn tí mo bọ́ fi ọ̀rọ̀ ẹnu bọ́ńdù wọn jáde tó wà ń sọ̀rọ̀ òsì lẹ́nu. ò ní mánà. pẹ̀lẹ́ ìwọ tó ní. jọ torí Ọlọ́run tó wá jẹ́ ìwọ lọ́mọ bá ń kọ́. tó bá jẹ́ mi lọ́mọ bá tí wọn mọ̀ pé mi mo fẹ́ gbégbá tó lórí bí wọ́n wá kẹsẹ̀ lẹ́sẹ̀ wá àfin bí ìpá wọn ní padà fẹ́ gbégbá yé ni wọ́n bẹ́rí wọn fógun lọ́kọ̀ọ̀kan. jọ torí Ọlọ́run ó ṣe ní kó bẹ́rí wọn fógun yẹn pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn tọmọ bá wá gbọ́ kí lọmọ bá yẹ kó ṣe fún ẹ. bẹ́ẹ̀ kọ́ ọmọ bó ṣe fẹ́ mi wèrè wọ́n tó nù. ẹ máa bọ́ jàre káwọn kankan ṣe lẹ́kọ̀ọ́. ó dé gbogbo ìgbàlejò. ẹ káàbọ̀ jàre ẹ káàbọ̀ sà. ẹ wo kí ni ẹ ló ń ṣe bákan jàre. ẹ káàbọ̀. lẹ́yìn tẹ́lẹ̀kẹ́ lò tẹ́lẹ̀kẹ́ wọ́n ṣe fún ma ṣe àyè wọ́n yìí mọ̀ èmi láìkì rẹ o èmi láìkì rẹ o. Prince you don't need it Prince you don't need it o. ìgbà gbogbo ń hà kábíyèsí gbọ́dọ̀ dédé rùn ṣẹlẹ̀ eré ṣẹlẹ̀ òun lè yẹn náà òun mélòó ọjà igbó lórí ìgbọ̀kàn Prince you don't need rẹ o. in fact ojú mi ẹ gbé wọn jáde àbí ẹ tún jẹun yo ẹ gbé wọn jáde ọmọ bàbá ẹ nìdí rẹ but next time when you don mo ti gbọ́ ẹ tó mùgò mẹ́fà tẹ́lẹ̀ o ti gbọ́ ẹ tó dẹ wàhálà ẹrẹ fàdédé lórí ìgò ẹ̀kàn péré kẹ́mi mú mẹ́rin gan mo wọ́n fi ṣe máa ń ṣe. ẹ tó mu mẹ́fà tẹ́lẹ̀ ó wá mùgò kan ó di rántó. ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ látẹ̀kọ̀ náà ẹ ṣàlàyé fún kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan bí ọ̀rọ̀ yóò yé mi mọ́. ẹgbẹ́ mi ni mò ń bá wí náà. Adé ṣé o ti sọ. Rárá wọn sọ̀rọ̀. Ọ̀yà dìde fún mi láyé. Adéòtí ọmọ ọba kí ló ń ṣẹlẹ̀? Wọ́n ní kò lè burú fẹ́yàn kó má kó èèyàn kan báyìí wọ́n yàn. Kí ló ń sọ èsì gbogbo eléyìí? Àwọn ìwà wo ló ń wí tó kì í wú tẹ́lẹ̀? Àwọn ìwà ẹ̀wọ̀n tìyàn lójú láàfin. Kí ló ń sọ èsì? Àti báwo ló ṣe ń ṣe é? Báwo ló ṣe ń wù ú? Kí ló ń tì ẹ́ sí? Kò yé mi rárá ni. Ọmọ ọba
yẹ. Aya mi, káàbọ̀. Ọkọ ẹni mo bá sọ̀rọ̀ látàárọ̀. Àwọn nǹkan tó ṣe náà tó fi hùwà tí ò yẹ kó wù yìí náà ni. Mo dé ń bá sọ pé kò jọ kó ṣàlàyé fún mi. Kò bí nǹkan kan sọ. Kò yé òun gan-an ló ń sọ láti tí mo ti jókòó tì. Bí a kò jọ kó bá mi bá sọ̀rọ̀. Tí ò bá lè lahùn fèmí, tí ò lè jẹ́wọ́ fún mi, bóyá báwọn sọ. Jọ, bóyá wájú kọ̀ọ̀kan bá sọ. Kí ló tẹ́ fẹ́ báyé mi jẹ́? Ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ni. Mo rò pé yẹ kẹ́ ẹ mọ̀ nǹkan tí ó wà nínú ìdílé wa. Ní èjì mi, ṣé kò yẹ kó ti gbà balé mi ni? Ẹ dẹ̀ mọ̀ pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìdílé wa, wọ́n ní ó jẹ́ kẹ́mi náà ti ṣe irú ẹ̀. Ó yá, tó bá jẹ́ pé owó lẹ fẹ́, gbogbo nǹkan tí mo ní láyé lọ́run máa fún yín. Ẹ bá má ṣe báyìí fún mi. Ṣé ẹ mọ̀ pé àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe yìí, ó máa bàálù jẹ́? Àbáyé tí yín jẹ́ ọmọ yín, àrọ́mọdọ́mọ ìyàwó tẹ́ ní àbájẹ́. Ẹwọ ọdún tó ń bọ̀ yìí sí, wọ́n lémi ni màá gbé gbà. Ṣé tẹ́ bá ti bàbá lémi, ṣé màá lè gbé gbà? Ẹ fẹ́ kí gbogbo ìlú kọ́ pa mí ni. Ẹ̀yin náà mọ̀ díẹ̀ náà. Ṣé bí ìlú ìlàjọ wà? Kí ló dé tẹ́ fẹ́ ṣe fún mi? Mi ò rò lọ gbogbo ibi tó rò dé. Má bínú ṣùgbọ́n. Má bínú. Má bínú ṣùgbọ́n. I'm so sorry. Mi ò rò lọ gbogbo bíbẹ̀ rárá. Má ṣe. Mi ò ní ṣe. Ẹ̀gbọ́n má ṣe. Má bínú. I'm sorry. Má bínú. Ṣé ti gbọ́? I'm so sorry. Olórí náà mi ṣe yìí, tráfíìkì wa pọ̀ látàrí ẹ̀sìn kan. Olórí náà lọ́wọ́ mi náà ṣe òun. Ọ̀rọ̀ ẹ̀sìn àìrà níta. Olúwa lọ látàrọ. Olórí ló rán mi ṣe sà. Olórí rán iṣẹ́. Bẹ́ẹ̀ni sà. Ṣé tí wàá jíṣẹ́ tó lè rí mọ́ ẹ̀? No sà, mi ò ṣe pẹ́lẹ́. Èyí mo máa ń bẹ́ sọ̀rọ̀ tó kì í lè wojú mi. Mo wojú. Wojú mi. Ṣé ilé ẹ̀rù báyìí? Ṣé ilé tó wà ní wojú mi? Mi ò láìpẹ́ mo ṣe máa ń ṣe nígbà tó lè wojú mi. Ọ̀rọ̀ bá lọ. Adéòtí. Mo fẹ́ lọ jíṣẹ́ fún lórí. Ẹ kó lè mọ̀. Bọ̀dá mi, ẹ dẹ̀ sórí kodò. Ẹ dúró kí ni nǹkan tí mo gbọ́ tẹ́ tún ṣe nínú pálásì rẹ̀? Ṣé mo pẹ́ kan dójú tì wá nínú pálásì pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí? Kí ló sún yín sí gangan? Bí mi àti ẹ ṣe close to. Tó jẹ́ pé kò sí nǹkan tá a kì í sọ fúnra wa. Ètùtù mi ò fi nǹkan pamọ́ fún ẹ, ìwọ náà fi nǹkan pamọ́ fún mi. Tí gbogbo èèyàn bá believe mi, ṣé kò yẹ kí wọ́n believe mi? Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi kò yé mi. Ṣé rí nǹkan tó máa ń dùn mí nínú ọ̀rọ̀ yín? Tó bá tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín kò kí ń yé yín. Tá bá béèrè tìbí ẹ ṣé ẹni kò yé yín. Tó bá béèrè tọ̀hún kò yé yín.
ìjọ ló fẹ́ yé yín tẹ́ bá dẹ̀ lọ fẹ́ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe yìí ó máa ń yé yín tẹ́ bá ti ṣe tán lẹ́yìn máa sọ fún mi pé kò yé yín kí ni ò yé yín bẹ̀. Believe me, I don't understand what is wrong with me. I don't know why I do those things. I don't understand why I'm doing this. Lágbára Ọlọ́run àbá wa yanjú ẹ̀ṣẹ̀ ti gbọ́ kò sí nǹkan tí ó lè níwájú Ọlọ́run ṣe ti gbọ́ ẹ̀gbọ́n mi bó ṣe rí lára mi lèmi náà ṣe ń sọ fún yín ẹ má bínú náà àdúrà wa gbọ́ ẹ̀gbọ́n mi tókè náà. Kọ́nà 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 ọ̀hún kọ́nà kọ́nà ọ̀hún. Kọ́nà kọ́nà yìí ó kọ́nà kọ́nà. Dáàbà wí tẹnu èébó. Tó ní bá mọ bí òrógùn sí ọ̀tọ̀ lọ́rọ̀ ni. Ní ìsìn tí wọ́n ti á fún yín lábọ̀ pé wọ́n bá ọmọ ọba ń lé. Torí mi mọ̀ pé wọn ò lè bá lé. Mo sì dá lójú ni. Tí wọ́n bá ń lé wọn wá pa mí. Ọ̀tún dáadáa ni o. Wọ́n bá ọmọ yìí lé o lákọ ló wà. Òsì. Ọ̀tún wọ́n bá lákọ ni tí nǹkan kan ò yẹn gẹ́ńbẹ̀ rárá. Ọmọ gidi lọ́wọ́ lọ́wọ́ pé Ọ̀tún ìgbà míì máa ń wà tẹ́ pé èèyàn á máa fojú ẹkùn wọ ọmọ mi tí ò dẹ̀ pẹran jẹ rárá. Ṣáájú ológbò. Ayé ìsúnmọ́ bàjẹ́ o. Ẹ kílẹ̀ ní kọ́ lọ yẹ̀wò tẹ́lẹ̀. Àná bọ́ ọmọ lákọ. Orí ìsúnmọ́ burú o. Kí n tẹ̀sù náà lọ́rọ̀ tẹ̀sù náà ilé yìí. Ṣé wọ́n mọ̀ pé wọ́n ti dọ́gbọ́n sí ni? Wọ́n ti dọ́gbọ́n sínú ẹ̀ tẹ́lẹ̀ yẹn ọ̀já. Àwọn làwọn bí ṣe lọ ń gbòòrò. Yàrá sí tẹ́ bá fún ni o, àkùkọ tó bá lọ́gàn tẹ́ bá ṣe àkùkọ tó lọ́gàn fún báyìí yóò sọ dé padà. Ṣé wọ́n ń dọ́gbọ́n sí ìbàdàn? Àní à ń dọ́gbọ́n sí i. Ṣé sọ kíni kan fún ẹ? Irú ọmọ ní ìsìn, àsọdí ni wọ́n lò fún. Àsọdí? Àsọdí ni. Ọmọ pé tí wọ́n bá ra àkùkọ, wo àwọn ìyá wa gan, kápọ̀ mi obìnrin àti pé bíi 75 nǹkan kan. Tẹ́ pé àsọdí ò lè wúlò fún ọmọ, pé èèyàn ò lè fún ọmọ bá ìyá ìrùn lé. Tẹ́ bá múnú àyà tẹ́ bá fún ọ ní álọ́mù tó bá jẹ́ álọ́mù akọ tó ń pẹ́ tábútà kọ ní álọ́mù tó bá jẹ́ álọ́mù akọ tí wọ́n bá fi lójú ayé gàngàn tẹ́ bá fa álọ́mù fọ̀ gbìn kí ni máa ṣe. Ó máa dá ṣákáṣáká ní tí girama rẹ̀ gan bá fa álọ́mù fọ̀ yọ̀ọ́ dà ṣákáṣáká. Àsọdí ni. Ọ̀tún ṣé máa tún ṣe àsọdí kan tó dẹ̀ rí bẹ́ẹ̀. Ó jẹ́ ṣàlàyé fún ẹ̀yin ọ̀gá àwa lajú. Ẹ̀yin kàwé. Ojú ti là gan ẹ̀ tó fún yẹn sórí exposure. Ó ju owó gan lọ. That is ẹ̀mí ìtọrọ owó. Mo máa ń sọ fọ́nà exposure ni ó fún mi. Gan fowó lé exposure. So exposure náà mo sì ń rí. Kí ọmọ gbogbo nǹkan. Sórí wo fa gangan fún ara rẹ̀. Ìfàtẹ́ pé nínú àpò kan wọ́n ń kó sí níjọ́ ọjà rẹ̀ o ti gorí íńtánẹ́ẹ̀tì lọ. Ògùn tó ń dọ́gbọ́n sí ni bó bá ti já ó ti já ọgbọ́n kí wọ́n fẹ́ dá sí. Ọ̀pọ̀ tẹ́ ti ń tọ́já tó máa ń bẹ tí ọjà sọ̀rọ̀ ẹni tí ọjọ́ kì í ní farabalẹ̀. Torí bó ṣe wà tẹ́ bá mú àkókò ọ̀bílẹ̀ tó ní ọ̀gàn tọ́gbìn ẹ̀ ti gbó ṣákáṣáká tó kọjá ọ̀run tí wọ́n bá fi ṣe iṣẹ́ tá à ń wí tọ́mọ́ bá fi lè ní ẹ̀mí tó jẹ́ tán yóò dìde bíi pé ẹni tí ó ṣe gan yọ̀fẹ̀ lè rẹ́ǹtì yẹn kí wọ́n jọ wá jà. Ẹ kú jókòó sáà. Ǹlẹ́ ọmọ. Dádì ṣé kí n gbé oúnjẹ ẹran mi ṣe tán? Oúnjẹ. Gbogbo oúnjẹ wa ká jẹun ká jọ fọwọ́ wọ́wọ́ pẹ̀lú bàbá ẹ̀. Òpó ni ọmọ tí ò ní làákàyè ọmọ àdìpọ̀ lọ. Wọ́n lọ gbé wá ń gbọ́ nípa oúnjẹ yẹn mẹ́ta náà ló sì wá kọ́ lọ gbé wá. Ọmọ náà dúdú kọ̀ǹkọ̀ àtẹ̀mẹ́rẹ̀. Ọ̀tún ṣáà lè jẹun ní ẹ̀rí àjẹ́. Iyún ti ẹ̀kọ́ owó tó yẹ kẹ́ yájọ dẹnu bọ́mọ ẹ̀ ní kájọ kọ́ ni. Pàápàá tó bá ti náà lóye ló ń sọ̀rọ̀ lọ́wọ́ sáàsì kan náà yẹ máa pọ́n oúnjẹ. Ọ̀gbẹ́ ibi tó kọ́dé náà ló mọ̀. Ó wà lámọ̀ wọ ọ̀tún ò kì í jẹun ta gbangba báyìí kì í jẹun nínú títí rúmọ̀ ẹ̀ inú yàrá lọ́tún tí ń jẹun. Bọ̀ jẹ́ pé bẹ́ẹ̀ fáànù bẹ̀ ti ń fẹ́ dáadáa torí bá mọ́ alágùn láàrin orí ẹni mo ṣe máa jẹ́nu yàrá. Ó dá ẹ fọ̀rọ̀ oúnjẹ lẹ̀ Ọ̀tún èwo ni ṣíṣe báyìí àbọ̀ kí láà jẹ fún kábíyèsí. ẹ dín sọ kí nìkan fún yín ẹ má jà àtàrà wa jẹ tí ìbá ti pé Ifá náà ti ó ti mórí ní China ó ti mọ́rọ̀ tí kò wọnú Ifá rẹ̀ tí Ifá bá fẹ́ mú ní irú ọmọ mi tó lọ ọmọ nù. ọmọ èwo. ó pé tán ni. níta ni. àlọ́mọ mi tó lọ. ṣé ètò wá àyà bí mi. tó ní COVID ni.
ọtún ọtún ó mọ̀ pé ìpàkó nípàkọ́ láàrin ẹni ẹlẹ́ni ní rí tẹ́lí. olóyè lódò ọmọ yìí kọ́ la pàdé ní hòtẹ́ẹ̀ tá a lọ tá a róhun àtọkùnrin tó ń jáde nínú yàrá. ọgbọ́n yẹn lẹ́nu tèmi o. wọ́n pè fájì lójú tiwa. fájìlítì lọmọ rẹ̀ àti gbọ́. ẹ máa ló tẹ̀lé ọmọ mi bá gbọ́ hòtẹ́ẹ̀lì kọjá ó gbàbẹ̀ kọjá yà ni sí nǹkan kan tẹ́lẹ̀. ó ṣeré lọ bẹ́ẹ̀ ni. kódà kọ́ ọmọ mi wà ní yàrá mọ́ ọmọ tí ń ṣe tó bá sì ròyìn lójú wàláhì mo lè tẹ́sí ọmọ wò fúnra mi tí ń yẹ̀wò lónìí nínú sọ fún mi pé mo bá ń lé nǹkan ní já ni. ò bá já ni kó sọ ẹni bàbá yá. èṣù ni ọ̀tún àlè rí. ọ̀tún wo ẹ fi gbogbo yẹn lẹ̀. má bu aṣọ lọ́dọ̀ fún owó àmì la gẹ́nì yàtọ̀ síra wọn ọ̀pọ̀ èdè fún àmọ́ mi lọ́rọ̀ ilé ìfowóra mi mọ́ra. ọmọ lórí ilé ìfowóra. wọ́n náà lọ sọ fún abúlé náà. wọ́n kó wa lórí jìnnìjì ni sílẹ̀ ìnáwó àtìrà. ṣé a máa lọ bá kábíyèsí láàfin líle àti káfíńsọ̀là. ẹ má bẹ́ẹ̀ lọ ẹ lọ lórí èmi nìsín sàárà máa rìn jíjẹ ẹ̀ ṣe mí nígbà tí mo fẹ́ jẹ́ ní oní ọlọ́run ti sàánù mi. iṣẹ́ ìlú dé wà sáfẹ́ yìí. ẹ jẹ́ ká ṣe báyìí ọ̀tún ẹja gbéra kápò ilé ààfin báyìí ká lọ bá kábíyèsí pé báyò ìjọ òní. báyìí kásá báyìí káwọ́ òdì. ẹ má bínú sẹ́rí sàárà ìrìn ìyà ó yà sí mi ní ilé máa rìn ìyà káàkiri ẹ̀yin tí ẹ wá jẹ́ pé wọ́n rẹkọmẹ́ndì ìyà fún ẹ máa jẹ́. iṣẹ́ kí ló gbà iṣẹ́ ìlú kọ́ ni. wọ́n tiẹ̀ sí dáadáa ó lóye ẹ dáa oyè òsì tó kún òun ló dáadáa wọ́n nísìn oyè òsì rẹ̀ òfin sòsì káàkiri tó orí ṣe. ọ̀tún àwọ̀ ẹ̀dá àfin. wo ọ̀tún kò sí ẹni tó lè bá mi sọ tá a bá fi dìde ń bí àjọ ń lọ sáàfin yẹn. ọ̀ ní tó fẹ́ kù. yá lọ sáàfin ká lọ bá kábíyèsí o. wọ́n ń bu ọtí ṣẹ̀ṣẹ̀ dáadáa. Bàbá mi tẹ gbogbo mi. Tẹ̀sẹ̀ dáadáa. Ń wá síbi ẹ̀yìn. Ń wá síbi ẹ̀yìn dáadáa. Kí ló ń ṣe ẹ́? Kí ló ṣẹlẹ̀ sí ẹ? Kí ló ń ṣe ẹ́? Farabalẹ̀ kí ló ń ṣe ẹ́ náà? Wá á bí báyìí. Wá á. Ọmọ ayọ̀ yín ṣe ó ṣọ̀ ẹ á kú láàfin. Wọ́n lè sọ fàájì dìbà ọ́ dàbọ̀ mọ́ mi lọ. Wọ́n ní wọ́n wà tó lóun máa ń gbára dúró ń tẹ̀. Wọ́n ń gbára tẹ̀ dúró. Omi alẹ̀ níbẹ̀ omi alẹ̀ níbẹ̀ àwa ti débẹ̀ àbùbọ́sẹ̀ o àwa bùbọ́jú àbùbọ́sẹ̀ o àbùbọ́sẹ̀ àwọn ọ̀tá débẹ̀ wọn ò rí bù o wọn rí bù lákè wọn rí bù lóko wọn ò rí bù lọ́la tó fi délé ọwọ́ ọ̀gbìn wọn lọ́mọ ó ìrù. òtérèrè omi alẹ̀ ibẹ̀ omi alẹ̀ ibẹ̀ àwa ti débẹ̀ àbùbọ́sẹ̀ o àwa bùbọ́jú o àbùbọ́sẹ̀ o àbùbọ́sẹ̀ àwọn ọ̀tá débẹ̀ wọn ò rí bù o wọn ò rí bù lákè. ewọ ẹ̀yin awo.
ajé ló jábọ́ yẹn. Bẹ́ẹ̀ àpẹẹrẹ burúkú nìyẹn o. Bẹ́ẹ̀ ni àpẹẹrẹ tí ò dání. Dájúdájú ejò lọ́wọ́ nù. mo rò pé ọ̀nà máa bá ọ lọ sí ojúde ajé ni. kábíyèsí èmi ò lè lọ o because bí mo ṣe ti travelling dé mo ní kí wá yọjú sí i. ọ̀lẹ ló ń ṣe é. ọ̀lẹ ló ń jẹ́. kábíyèsí kò ń ṣọ̀lẹ ṣé mo gbogbo à ń lọ sókè lọ sódò travel lẹ́ni travel lọ́la kò easy o kábíyèsí bí mo ṣe dé báyìí mo ní kí wá yọjú sí yín láàfin òun lẹ ṣe rí mi. ẹ̀yin náà mo gbọ́ wà láàfin olú ẹ̀ kéètì níbi ọjà wa ni. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí. kábíyèsí 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 àṣìpa òròmù kábíyèsí kábíyèsí ojú yìí ọ̀rẹ́ mi. bàbá ìgbà fọ́ kábíyèsí ìgbà fọ́ bàbá ìgbà fọ́ bẹ́ẹ̀ ni bàbá. kò sí bá a ṣe rí nìyẹn bàbá wọ́n ní ìgbà fọ́ lórí ọmọ mi bá a ṣe rí nìyẹn. bàbá ẹ ṣẹyan kábíyèsí bàbá ìgbà tí wọ́n mú ọmọ yín èmi náà wọ ọmọ yẹn pé that lady is over 31 years old bàbá èmi dẹ̀ rí i pé ẹ tọ́ ọmọ yẹn dáadáa ló ṣe jẹ́ ọmọ inú ilé àwọn èjì ẹ̀ bàbá wọ́n á ti bọ́kùnrin lọ o ṣùgbọ́n títọ́ tẹ́ ẹ tọ́ náà fi ń wò bẹ́ẹ̀ bàbá kábíyèsí o kábíyèsí olúwa mi wọ́n ti dá lù wọ́n ti dá lù kábíyèsí olóyè kábíyèsí ìyálọ́jà kábíyèsí wọ́n ti dá lù kábíyèsí bàbá kábíyèsí 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 bàbá wọ́n ti dá lù. Kọ́nàkọ́nà 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 yìí ò kọ́nàkọ́nà. mo ní kọ́nàkọ́nà yìí ò kọ́nàkọ́nà. Kọ́nàkọ́nà yìí ò kọ́nàkọ́nà. Mélòó láyé o mélòó láyé àfọwọ́ bá fi sílẹ̀ lásán. Mélòó láyé o mélòó láyé yìí o tá a fi wẹ̀wù irin. Mélòó láyé jẹ́ mélòó láyé o mélòó láyé mélòó láyé o tá a fi wẹ̀wù irin. Ṣọ́ra fọ́mọ aráyé o Olúwa á máa wà pẹ̀lú rẹ o. Ṣọ́ra fún ènìyàn Ọlọ́run á wà pẹ̀lú rẹ o. Sorry, the only way máa fi gbádùn àbí kí n sọ fọ máa gbà fẹ̀fẹ̀ orin bá ti jáde kọ́ bàbá sọ fọ àwọn travel lọ́bọ̀ kan ìyẹn máa wò sọ fọ ká ní opportunity kákọ̀ jókòó síta. ó ti ẹ̀ ní nǹkan tẹ́mi jẹ́ fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ dákun mọ́ bínú. ọmọ ọba tí ìgbà jábọ́lẹ̀ lọ rẹ̀ kí lẹ rí ṣe sọ̀rọ̀ rẹ̀. ọmọ ọba rí gba jábọ̀ náà rẹ̀ jọ bí tọ̀dọ̀ mi ṣe jẹ ṣé mo jẹ́ ẹ̀jẹ̀ ọba àbí mo jẹ́ ẹni rẹ̀ jẹ́ sọ̀fọ̀ ọba àbájọm náà communication. kí lẹ fi yàtọ̀ ṣebí olóyè nìwọ náà ṣebí inú ààfin ló ti ń ṣiṣẹ́. torí for the first time ló máa sọ̀rọ̀ ló dẹ̀ máa sọ̀rọ̀ pẹ̀lú orí pípé ó pè mí ní olóyè èsì dédé olóyè rẹ̀ bá jẹ́ sọ ọ máa gbé ilẹ̀kẹ̀ sọ̀rùn ní olóyè o bọ́tú ọkàn ti pè mí sọ̀fọ̀ olóyè mi torí sọ̀fọ̀ èmi rẹ̀ mi dúró lẹ́yìn ọba olóyè rẹ̀ mi náà sórí ọmọ bá rí gbàgbọ́ ọ̀nà rẹ̀ solution máa tó ṣe kiri o máa tó come to co-executive. wọ́n ti dájọ́ pé wọ́n bẹ̀ lórí. bẹ́ẹ̀ ni orí ibi tó ṣe orí ẹ̀ wọ́n ń fọ́rẹ́ ọmọ rẹ̀ bọ́ rẹ̀
ayé àtijọ́ ọ̀rọ̀ máa sọ fọ ìyá kíní kan tí gbá bá jábọ́ lọ́wọ́ ẹ̀ náà fi gbà irọ́ máa fi lójú ti láàyè. èmi ò ní pé ní ìsè báyìí ìgbà ti di wẹ̀ǹtẹ́ rẹ̀ màmí gan lè gbé gbánú. ẹ ń ṣètọ́dọ̀ rẹ̀ ṣé o mọ ọmọ iye rẹ̀ bí dán. ẹyọ kan náà ni èmi ẹyọ kan kí iye rẹ̀ tó ṣe kiri àmà gbọ́ sítórí sọ fọ ọmọ àná ọkọ kan tó sọ fún wọn wá sọ́dọ̀. wọn ní dàdú ọmọ ń bẹ wọn ọ̀rọ̀ wọn ní dàdú ọmọ ń sọ̀rọ̀ yẹn tó yà ó ní ìrèjẹ sọfọ ọwù ti fẹ wọn lè gbégbá kán dẹ gbégbá dẹrẹ kó ìjà ìgbà bọ lọ́wọ́ wọn bíbẹ wọn máa pa wọn gidi kan. wọn bẹ mọ mi ti gba bá bọ ládé tí wọn bẹ ọmọ bá ṣebí wọn ti rí solution sí tọrọ ọmọ bá. no máa sọ̀rọ̀ náà kéèpè ọmọ ọba ṣé iye rẹ̀ jẹ́ ọmọ ọba àbí iye rẹ̀ wà láti dilé ọba. ìyá ọba làwọn náà. ìyá ọba ni wọn torí gbà wọn wà kọsẹjáyé mi wọn ní pé padà dọba lọ́la. yéésì dédé tọ́ ẹ̀ sọ́fọ́ ọtí lámúlòkùrò aláàfin àárín ojú rẹ̀ mẹ́rin ajútẹ̀ni ìrọ̀wọ́ kéle náà tán òun sọ fọ kí kọ́ba kú náà nọ́ọ̀lá náà ìwọ rẹ̀ má jọba. wọ́n sọ pé orí mi kó inú agogo. dá padà wọ́n sọ ikú bàbá yèyé ọmọ tí kò gbọdọ̀ pa táwọn ò gbọdọ̀ ṣe. èmi ò sọ wípé ọba aláàfin mo fẹ́ jẹ o wọ́n kàn sọ pé orí mi kó rí adé ni o. stéèjì ìrìn ọjọ́ wà ṣé mo sọ fọ àwọn ni aláàfin kọ́ máa mú ẹlẹ́kẹta ọba rán máa mú jọ ẹlẹ́yìn dòdò jáde. bí ọba elégùsì kọ́ ni wọ́n sọ pé orí mi ò padà jẹ ni. elégùsì elégùsì yẹn jọ gbé ẹran plan ká ti gbé ọ kẹ́ gbé ajé ọba kẹ́ gbé ọ̀pá àṣẹ ẹran plan rè ẹ fún ẹlẹ́yìn dòdò jáde ewúrowúro kan tẹnumọ́ owó. ìgbà tí wàá di yẹ̀ǹtẹ́ rẹ̀ ìgbà tí díntẹ́ pé téèyàn bá gbé tọ́ bá bọ́lẹ̀ wọ́n ti ń rọgbọ́n dá sí. kan bẹ̀rẹ̀ ẹ̀ fi o ṣé kí iye rẹ̀ ṣe kí nínú kí ìgbà jábọ́ náà iye rẹ̀ jọ ṣé ọmọ abẹ́rẹ́ ẹ̀ fi fògùn. ibẹ̀ ti sọ pé resolution sí tí gbá bá bọ́lọ̀ mọ́ mi náà ẹ̀ rúbọ sí ni. ká rúbọ náà ẹ jọ ẹ bá mú lẹ́yìn dòdò jáde eré rẹ̀ dìyẹn. ìlú yìí lè tòrò mọ́ báyìí. kí ló rí. kí ni mo fi ṣe bójú gbogbo ẹ náà láàyè nígbà tí ajé tuntun tó ti fi ṣekúṣe tó ti fi fọ́gbá mọ́lẹ̀. ọmọ ẹ̀ dáadáa mọ̀ wọ́n léyìn ò tí dis virgin olóṣèṣekúṣe ṣé wọ́n ló bá sùn ni. bọ́ òkè ìgbà tí ò dis virgin báwo ni igbá ṣe jábọ́. àtò èmi ò sí ń bẹ̀ o ẹjọ́ torí tọlọ́run jẹ́jẹ́ ni mo dúró tẹ wá bá mi ò sí ń bẹ̀ mi ò mọ nǹkan tẹ́ ń sọ. ọjà ju gbogbo ẹ lọ ẹjọ́ kí ló máa ṣẹlẹ̀ sẹ́dẹ̀ tuntun. ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti fẹsẹ̀ lẹ̀ o ẹ fi kọ́ ẹnu báyìí lẹ fi kọ́ tó ti yẹn gbogbo tẹ̀sán látàárọ̀ pátá ni mo gbọ́ kábíyèsí ó sì gbọ́. mo ti sọ náà tẹjọ́ torí yọlé mi ò sínú wọn. kò sí nǹkan kan tá a sọ ẹnu tèmi kọ́ ló ti gbọ́. ẹnu ta mo ti wá gbọ́ ẹlẹ́nu sún bí parí fúrọ̀. kéjọ ẹlẹ́jọ́ sì bá yẹ lómi jẹ́ ìyálé kótó náà òun ló kọ́kọ́ kó wọn jọ tí sọ pé bò ní gbà ṣe dànù bí ìbò ni. tútù ọ̀dàlẹ̀ ni ẹ ìwọ gangan ló wà nú èèyàn tó já láìda abiyẹ títí òun tẹ́wọ́ pẹ́ olóòṣè dájúdájú ìwọ láìda tó ń gbénú èèyàn tí wọ́n fi ń pè láláìda. bẹ́ẹ̀ ni má dá lóhùn afẹ́ ajẹ́ má fẹ́ ayọ̀. tó ń fúnni lóko òdí ọ̀pẹ ro ìkà. ohun tó lè mú dẹ̀mọ́kọ́ tó ń ṣe nítorí pé ojú ọmọ ọba ìwà àwọn ará yẹn ló ń ṣe ẹ́ ó fi pé gbogbo tó bá dé ìwọ nìkan ló máa rí ìwọ nìkan ló máa ṣe títí èèyàn fi wọlé tó fi jáde kó wá wọ gbogbo nǹkan tó ṣe tó fi dá gbogbo aráàlú sí ìhà yìí lo. ọ̀rẹ́ mi jọ torí ọdún ṣé ẹ ní sùúrù ṣé mo lè parọ́ fún yín. òun parọ́ ó dà ó ṣé àbí Gbọ́láhàn kọ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀. Gbọ́láhàn a ṣe nǹkan kan mi lè parọ́ fún yín a ṣe nǹkan kan. a ti gbọ́ èyí tó ti ń ṣe táwa mọ̀ nǹkan. mi ì ṣe nǹkan kan tẹ́ ẹ̀ mọ́ Ọlọ́run rí mi. gbogbo mi sọ̀rọ̀ jàre lẹ́jì mary gbẹ́nu ẹ sọ̀rọ̀ kọ́lọ́ tó kó kalẹ̀ jàre. ètò tí ń ṣe táàmù jẹ́wọ́ fún wa. ẹ gbà mí gbọ́ mo fọlọ́run bẹ́ẹ̀ ẹ gbà mí ẹ̀yin nìkan ni mo ní. ó tẹ̀ tí wá tó ó ti tó gẹ́ ọ̀rẹ́ tí yóò bá ń bá rìn tí yóò bá lè sòótọ́ ọ̀rọ̀ fún yàn ọ̀tá èèyàn ni láti èní ìlọ báyìí mo ti disfriend ẹ̀ máa lọ gbé báàgì mi sí má pe láì mímọ́ tó bá pè máa change sí mi. èmi kò tẹ̀ ti disfriend ẹ kọ́níkàlùkù máa lọ́ọ́ lu ẹ̀ dáradára adójú ti ní ọmọ wọ́n bá gbọ́dọ̀ mi náà jáde. bá mi wò bẹ́ẹ̀. because ó ti sún mi gbogbo ẹ ti sún mi ṣé rí tí aago mi yìí tó bá máa dún eléyìí máa pè láti ọjà ìsàlẹ̀ odò láti ọjà bájúláyé láti ọjà oríta wọ́n máa bẹ̀rẹ̀ sí í pè ní ọjà wọn ti bàjẹ́ o ọjà wọn ṣe o ọjà ò yá oríṣiríṣi ọ̀rọ̀ náà máa ń sọ fún mi lórí aago ó ti sún mi ẹ jẹ́ ká wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ a lè máa wọra wa báyìí. ìyálọ́jà gbogbo tẹ́ ń gbé ìlú yìí wá
gbogbo àná làjọ wà ló ìyàlẹ̀ ló ń ṣe yìí ṣe rí kábíyèsí kò káàárẹ̀ lórí gbogbo tó ń ṣẹlẹ̀ o inú kábíyèsí gan ò dùn akitiyan gbogbo wa náà dẹ̀ ni pé kí ni ìyá ẹ jẹ́ sọ kìíní kan fún yín tẹ́yìn níjẹta wọ́n sì gbẹ́bọ̀ wọ́n sì dùdù gbogbo àwọn aláwo náà ò sún kí ìlú ilé dà náà ni gbogbo wa ń bá káàkiri mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ yìí náà ó tún ní nǹkan tí kábíyèsí báwọn arò sọ gbogbo ẹ máa dẹ̀rọ̀ láìpẹ́ kó dẹ̀ tùbà kó túṣẹ́ náà ní àdúrà tí gbogbo ìgbà á lè rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fọkàn wa balẹ̀. agbára Ọlọ́run ìyálọ́jà gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé ọ̀rọ̀ ìlú ìjẹ kábíyèsí ló mú jù mí lọ kábíyèsí òsùn wọn ò wó lórí gbogbo ohun tó wà nílẹ̀ yìí gbogbo nǹkan tó dẹ̀ ní pé kán ṣe táwọn awo wà ń bí tán ní kán ṣe gbogbo ẹ̀ ní kábíyèsí ṣe tí ò kú kankan ìfún wọn tún wá sọ pé bí awo wa tó wà ń bí tí ò bá tó kán tó pé awo nílùú òkèèrè wa àmọ́ lẹ́nu ijọ́ mẹ́ta yìí àti ń dúpẹ́ díẹ̀díẹ̀ o lágbára Ọlọ́run máa tó dọ́dọ̀ tì í náà ìjẹta rẹ tí mo kọjá lójú oró náà tí mo fi gbàlú àtàrí yọ sísàlẹ̀ dọmọ ni mo ń gbọ́ táwọn obìnrin tó wà mẹ́sàn pé àti ń dúpẹ́ báyìí àti ń dúpẹ́ báyìí lágbára Ọlọ́run ọjà yín Ọlọ́run á fi ọ̀pọ̀ àti rọ́pọ̀ fún yín padà ọjà bẹ̀rẹ̀ sí ní yá ṣe ti gbọ́. ó tètè dọ́dọ̀ wa. ọ̀tún ṣé gbogbo tá à ń sọ látàárọ̀ yìí ṣé ọ̀tún ní gbólóhùn bíi méjì àbẹ ọkọ̀ tó fẹ́ fi sínú ẹ̀. ọ̀tún ó ní ojú ò lè sọ. ọ̀rọ̀ lè tó ní lẹ́yìn sọ̀kọ́jà bẹ́ẹ̀ ṣe sẹ́yìn. gẹ́gẹ́ bí àgbà oyè láàrin ìlú ó pẹ̀ tí sárábìnrin nínú níní àbí. dákun ṣé ń sọ pé ń gbẹ̀bọ ní àbí ń gbẹ̀bùtù àbí mi làwọn òlú yìí. olóyè ọ̀tún. àkọ́kàn wọ́n ṣe ìyá rẹ̀ àwọn ọmọ ènìyàn fẹ́ wọ́ọ̀rọ̀ bá wọ̀ kí ni ń ṣe yín náà. àwọn wo làwọn ọmọ yìí. wọ́n ti wulẹ̀ orí iwájú ní sáájú nígbà kan tẹ̀lé iwájú ẹ̀ mọ̀ wá. ṣé wàá gbọ́dọ̀ lóye ọkọ̀ ọ̀rẹ́ àbò. a ní o fara balẹ̀ ọ̀hún sá máa sọ̀rọ̀ yẹn kókó ń ṣẹlú kí ni gbogbo wọn dàgbà lọ́dún bá kí ọ ní sọ̀rọ̀ mo ní sọ̀rọ̀ ṣé ẹnu ẹ̀ mo fẹ́ rẹ́ǹtì ẹnu ẹ̀ sọ̀rọ̀ ni àbọ̀ rẹ́ǹtì ẹnu mi sọ̀rọ̀ tí o bá ti aró tó yìí mọ́ mi la owó mẹ́sẹ̀ bí yẹn dánlẹ̀ wọn ṣe bí mi. ẹ tẹ̀ dúró tí nǹkan bá délẹ̀ náà fi ọ̀tún á dẹ̀ máa ra kàkà wá máa ra kàkà báyìí. bó bá jẹ́ bá oyè yẹn wá ní kéde. bó bá kan pé nǹkan kan wà tó yẹ pé kò dá sí á diṣẹ́ fún ẹ. ọ̀dà àwọn ọjà sọyún mi kéke. táwọn wá jà sọyún ẹ o. ọ̀dà bó ti fẹ́ nu ara ẹ sọ yìí. irú ọ̀rọ̀ kátikáti wo ló ń jáde lẹ́nu ẹ̀. ọ̀dà bó ti fẹ́ nu ara ẹ sọ yìí sọ pé bàbá ẹlẹ́rọ tí wọ́n sọ pé màmá náà òkú àná máa pa tí a fi jà sí pé wọ́n fi ní wòlé kọ́ ńlá lé àwọn tí wọ́n fi ní wòlé kọ́ ńlá lé yín ọmọ pé ìwọ ló jẹ́ fẹ́ sọ̀rọ̀ lókòsì ó sì fa gbogbo. ṣé wọ́n ti bí ọkà tó. àròbá àmọ́gbọ́ ó sì ń bá bàtà bẹ́ẹ̀ ni ṣé lè lọ dàgbà sí ni ṣé ń gbòòyè dínà wọn mú ọ wá ẹni lọ ágímẹ̀tì náà lọ́fà àbí ó sí ọ̀ sọ fún ni kí là máa ń pa rẹ̀ mo sì wà lára ẹ̀ tọ́wọ́ ǹdẹ́sì pé kí kábíyèsí ojú ọjọ́ ta sọ rẹ̀. ọ̀tún ó fẹ́ gbọ́ tàn ni ó fẹ́ gbọ́ tàn ṣé o mọ̀ pé gbogbo ìdílé yín pátá àwọn nìkan ló kọ́la ṣé o mọ̀ díẹ̀ ṣé o mọ̀ pé wọ́n nìkan ló kọ́la ṣé o mọ̀ díẹ̀ èmi ò ní tú o. bóòlù wọ́n ti mọ̀tò burúkú tó ń pa lẹ́nu ẹ̀ yìí àròbá ni kíni ẹ̀mí náà bá ní pé wọ́n nìkan wọ́n kọ́la fún un lẹ́yìn ó sì nídìí. ó fẹ́ kí n wú tàbí ìyá lọ́jà wo ni mo ti mọ̀ ń sọ yìí torí ń gbà tá à ń sọ yìí èèyàn méjì lọ́jà sí bàbá ń kẹ̀kẹ́ àti bàbá ẹlẹ́rọ wọ́n jà sónú rẹ̀. ẹ̀yin ìyá ẹ̀yin la wá sáàdì o ẹ̀yin náà mọ bọ́rọ̀ olúwa ìṣe lọ ìlú ò rọgbọ nǹkan ò fararọ láàrin ìlú ń dàrú gbogbo ẹ̀ náà lẹ́yìn dẹ́ rí gbogbo làkàkà kábíyèsí wa ẹ gbà wá kí la lè ṣe inú ìlú ilẹ̀ wa ẹ dẹ̀ rí ohun tó ṣẹlẹ̀ mo ṣe ní kémi sáwà báyìí torí ẹni bá lè gbani náà là ń sáàtọ̀. ọmọ tó gbégbá ajé ṣebí Ifá ló mú. Ifá ló mú. ṣé ẹ gbìyànjú àti ṣèwádìí bóyá kò tí ì mọkùnrin. wọ́n ní kò tí ì mọkùnrin ṣùgbọ́n èmi rí i pé ó ti dàgbà ṣùgbọ́n wọ́n ní kò ì mọkùnrin
òun ló ṣe lọ gbégbá. ó dáná ìkọ̀ọ̀kan láyé ẹsẹ̀ lẹ́kùn ẹ lọ ṣèwádìí bóyá ó ti mọkùnrin àbí kò ti mọkùnrin. lẹ́yìn ìgbà yẹn làṣẹ mọ ìgbésẹ̀ tá a máa gbé o. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ọ̀hún alálẹ̀ àdúró tì yín ẹ jẹ́ kí ìlú yìí ó túbà ó tún ṣe ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo. agbájá kò lè mú mi. ìyá mi mo ní fáwọn àlejò yìí tó ti pọ̀ mo ní pé kẹ́ yọjú sí mi tẹ́ bá ṣe tán. ìyá wa wàhálà wà ń lò ó ṣé mọ̀ pé mi ni mò ń jáde èmi ni mò ń ṣẹgbẹ́ àwọn obìnrin ni mò ń ṣègbà ni mò ń ṣàwọ̀ là ń pàdé ọkùnrin là ń pàdé obìnrin ìlú yìí ti dorí kodò ìyá wa o ó ti dorí kodò pátápátá ó tiẹ̀ ti bàjẹ́ ju bí mo ṣe lérò lọ nígbà tí mo dá àárín ọjà ojú tì mí tó jẹ́ pé mi ò lè nájà nǹkan tí mo fẹ́ ṣe mọ́ mo padà sílé ni ẹ kí la wá fẹ́ ṣe ṣá máa wò báyìí. àwò rárá bí tí mo ti fẹsẹ̀ ní pẹlẹbẹ yìí tí mo ti fi rìn dé kábíyèsí gan wo àwọn àgbààgbà ìlú pàápàá wọn ò dúró. àmì wọn mà ní pé àgbà kì í máa wà lọ́jà orí ọmọ tuntun wò tó tó ṣe bí òbí ò. parí mi pa kì í ṣe pé mi náà hàn ọ̀rọ̀ tó ń polóko lẹ́kún ló ń sọ yìí inú mi ò dùn sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ńlú yìí fi wá rí kábíyèsí tó ní bóyá bákan yẹn inú ronú ńlá ní kábíyèsí wa o. gbogbo ìgbà tí mo bá fẹ́ sọ̀rọ̀ yẹn lójú kábíyèsí ò fẹ́ gbọ́ mi rárá ṣe bẹ́ẹ̀ òun ló fi má dé tutù tó fi di wá di wípé adédìtú dẹni tó rúgbá tó tún wá ń lagbá mọ́lẹ̀ ṣé bí mo fẹ́ fún kábíyèsí lára ọmọ yìí ti mọkùnrin ìyá wa ẹ wo gbogbo bó ṣe ń rìn gbogbo bó ṣe ń ṣe èmi ti rí kọ̀yìn sí ẹ mo ti mọ̀ pé ọmọ yìí ó ti ń gbàlejò ọkùnrin sára. ẹ ṣáà wà lè mọ̀ bó ti mọkùnrin ká ní kó gbà. ẹ gbogbo ibi tẹ́yìn náà wà nínú kọ́ ṣé wọn ò lè sọ fún yín pé nǹkan kan ti ṣẹlẹ̀ láàfin ni. kò ní ìdí kan ṣẹ̀ṣẹ̀ sọ nígbà tó ti rúgbà tó tígbà ti ṣubú lórí ẹ ó ti yé gbogbo wa. èmi ti bá mi. àmọ́ tó wá rí ti kábíyèsí yẹn tó ní tó bàbá sọ̀rọ̀ jẹ ó mà kàn ń ṣe tọkùnrin ni ó fi ṣe pé igi gbígbẹ kì í ṣoje òun ló fi ń ṣe o tó bá kéne kan òun kan èmi ni tó máa gbẹ́tù sínú ló máa ní kó bàjẹ́ láyé Olúgbọ̀n bẹ́ẹ̀ ni ò bàjẹ́ láyé Àrẹ̀sà kò sì bàjẹ́ lórí bàbá ńlá òun ìyá òun kí ni tòun ti jẹ́ èmi máa ní sí mẹ́jọ kò sí ohun tó ń dàrú tí kì í tó káfa gbogbo nǹkan lọ́lọ́run lọ́wọ́ pẹ̀lú àìdúró mi ò lè dúró àwọn àgbààgbà ìlú náà ò lè dúró tọlọ́mọdé tó wà sọ yìí tó ló ó ti mọkùnrin òun pè sẹ́yìn òun bá sọ̀rọ̀ ó kókù bí mi pé kí ni dì mí irú gbogbo gbàtílẹ̀ ti mọ gbogbo eré mi sí àgbàlagbà ni mi ó ní wọn bá òye tó lè yé mi mọ́ ẹ̀yin lẹ́yìn wà ní ojú ọkàn tó ti irú ìgbà tí wọ́n ti rí tó ti gbé gbèsè kan tó ló ń pè sẹ́yìn òun bá sọ̀rọ̀ ó ṣe fi tó mi létí. màámi ẹ̀yin ti dàgbà kábíyèsí náà ni mo lè bá sọ mo lè ti pe kábíyèsí kì í jẹ́ kí n fẹ́ mú ẹnu lé ọ̀rọ̀ ọmọ yẹn rárá ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí bàjẹ́ tutù jẹ́ òun ló jẹ́ káyé ẹ̀rí bẹ́ẹ̀ tí n bá sọ fẹ́yìn kí lẹ fẹ́ ṣe sí. wọ́n náà mọ̀ pé kábíyèsí ó láìka àwọn ọmọ ẹ̀. ọmọ ẹni tí kábíyèsí nífẹ̀ẹ́ ìyá wa ní tẹ́ ẹ bá máa ṣe sọ̀rọ̀ lẹ̀ ìlú yìí ti dàrú ṣá nígbà tẹ́mi jáde ó ti dàrú gan ju bẹ́ẹ̀ ti lérò lọ. àdúró ọ̀pọ̀ wa làágùn irun ara ẹ̀ ní òjẹ́ àárín kan ṣe sí èmi máa pè ní agbára ọlọ́run ọ̀hún alálẹ̀ ìlú yìí àtọ̀ṣe ìlú yìí á gbé wa níyà
gbogbo ohun tó dàrú á tó kò sí ohun tó ń dàrú tí Ọlọ́run kì í tó ó máa tó nǹkankan ni wàá fẹ́ bẹ̀ ìwọ àtìyálé àtìyàwó kẹ́ ẹ bá mi máa rọ kábíyèsí lọ́kàn ó wà ní ọgbẹ́ ọkàn o ọgbẹ́ ọkàn ńlá wọn ní kábíyèsí bá ẹ bá mi tù ú nú ẹjọ́. Tuntun nǹkan tá à ń sọ yìí ó máa ń dòótọ́ tẹ̀lé mọ́ pé iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ àwọn èèyàn kan dẹ́ wà tí yàn kì í parọ́ fún lọ́ọ̀yà tó máa ṣe ẹjọ́ fún yàn dókítà tó máa tún tọ́jú èèyàn àti èèyàn tó máa wo èèyàn lọ́jọ́ tí èèyàn bá kú kí ló tó wá ń parọ́ fún wa àwa rèé àwa méjèèjì nìkan náà ló ní ó wá ń parọ́ fún wa nǹkan tó bọ̀ wà ń bẹ̀ jẹ́ ká mọ̀ ní jẹ́ káwọn èèyàn mọ̀ because kò tiẹ̀ yé mi ó gbégbá o ṣubú òde ń sọ́nsì oní nìkan kan ò sún mú ẹ báwo ló ṣe ṣẹlẹ̀. mi ì mọ nǹkan tí mo tún fẹ́ sọ fún yín tẹ́ fi lè gbà mí gbọ́ ṣé bí mi lè ṣe mo lè parọ́ fún yín ni. Tuntun òun tẹ́wọ́ pẹ́ ó ní kò yẹ ọmọ bó ṣe ṣẹlẹ̀ báwo wà ló ṣe ṣẹlẹ̀ kankan báwo ló ṣe rìn tírú nǹkan báyìí fi ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi ó yẹ kí ìwọ náà lè gbà mí bí mo ṣe wà mí ìwà òkè ṣé èèyàn máa ń dis virgin tí ọkùnrin ò ní gorí èèyàn ni kí n gbọ́ rí ìnà ṣé máa parọ́ fún yín ní ẹ̀ẹ́dẹ̀ gbà mí gbọ́. ìjọ irú ọ̀rẹ́ ọ̀dẹ̀ wo ló ń bí ṣàròbó ni tó ń béèrè stupid question pé báwo ló ṣe ṣẹlẹ̀ ṣó járòbó ni téèyàn fi gun orí ẹ̀ tó fi. Tọ́lá ó lóun ò mọ kókó pa ẹ̀ stop ẹ̀ náà. ṣé àròbó ni àbí. má kọ́ ọmọ láyà járòbó ni. stop it. tó ń torí olówó náà wọ́n náà wọ́n sọ̀rọ̀ pé wọ́n arúgbá kíníkan wọ́n náà wọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ náà. ó ti tó ọmọ kó máa jẹ́wọ́ fún mi ọ̀rẹ́ mi jẹ́ ká wọlé ṣùgbọ́n. mi ì lè parọ́ fún lọ jẹ́wọ́ fún tó bá lè sọ fẹ́mi àní kò lọ jẹ́wọ́ fún. jẹ́ ká lọ. ó máa jẹ́wọ́ fẹ́mi. ó ní kò jẹ́wọ́ fún wọn o. ṣáàgó gbogbo. ń gbọ́ yín. lórí ọmọọba adétutù náà la ṣe wá látàtà ti ṣe test fún wọn ládàá rí pé kò sí any form of penetration ní ara wọn another ti dis virgin òun ni mo ṣe lọ bá colleague mi because òun gynecologist ni and special area tó ti wà specialized ni so òun ló tún máa shed more light sí nǹkan tó ṣẹlẹ̀ fún wa sir. That is good. Doctor, you are welcome. Jẹ́ kí n gbọ́ àlàyé tán lè fẹ́ ṣe fún wa. Torí pé gbogbo olú lè fẹ́ bá sọ̀rọ̀ yìí o ẹ má wò pé kábíyèsí ò sí ń jókòó. Olóyè, my name is Dr. Mokola. Gẹ́gẹ́ bí colleague mi ṣe sọ fún mi earlier, I'm a gynecologist. You're welcome. Nígbà tí mo gbọ́ situation ọmọọba Adétutù, so I went into more research. Mo wá discover pé àwọn nǹkan kan wà tí àwọn èèyàn tí wọ́n mọ̀ tá a need láti shed more light on wọn láti mọ̀. Sherry, there is what we call hymen. Ó ní nǹkan tá à ń pè ní hymen. Sherry, hymen yìí it's a membrane tó máa ń cover ojú ara obìnrin bí flesh ni. So ibi tí àlẹ́nu wà ní wípé gbogbo obìnrin tí a bí nínú obìnrin kọ́ ni wọ́n máa ní hymen yìí. Yes, it is medically proven. Àwọn míì wà tó jẹ́ wípé just a little hymen ni wọ́n máa ní. Ìyẹn ò dẹ̀ túmọ̀ sí wípé bóyá wọ́n ní health problem. They are healthy and fine. Wọn ò ní láti sọ pé bóyá wọ́n lọ sí hospital fún kìíní. Àwọn míì tó tún máa ní hymen mi tó jẹ́ pé ó máa wà sealed. Àwọn yẹn ni wọ́n máa ń ṣe brief operation fún tọkọ máa open because wọ́n máa need láti ṣe menstruation. Ṣòye, but in our own case, ẹ mọ̀ tóbìnrin bá ti rí dàgbà ọwọ́ tí wọ́n fi máa ń tọ́ obìnrin tó máa ń máta àti bóbìnrin náà bá ṣe tọ́ra because àwọn obìnrin tó bá jẹ́ pé wọ́n engage ara wọn nínú vigorous exercises bóyá bí high jump bóyá bí jogging because hymen tá à ń sọ̀rọ̀ yìí ó wà elastical the more tó bá ṣe ń ṣe kíní yẹn tó ń stretch ẹsẹ̀ wọn tó ń stretch pelvic wọn ni kíní yẹn máa ma slack continuously ó máa ma slack tó bá dẹ̀ ṣe ń slack lọ yẹn there is every possibility kó break
ìdí tó ṣe máa ń rí ẹ̀jẹ̀ nígbà míì ni wípé tí penetration bá ṣẹlẹ̀ ó máa ń wà forcefully broken òun ló máa ń fa ẹ̀jẹ̀ but nǹkan tó bá jẹ́ pé bóyá with time ló ti ń wà elastical ó máa break conveniently tó jẹ́ wípé irú obìnrin bẹ́ẹ̀ even at some point tó bá ti experience penetration gan ó possible kó máa rẹ̀ jẹ́. So I am saying this to you, Oloye, categorically wípé she must have engaged herself in some exercises. Àti wípé tí ọmọ obìnrin bá ti ń kọjá age tó yẹ kó ti wà deflowered, irú ẹ̀ náà ó tún máa ń kọ̀ sí because ara wọn máa ń engage in activities. So there is every possibility kí hymen kó break without penetration. So pẹ̀lú gbogbo research àti test I carry out fún ọmọba. Olóyè mo fi ń dá yín lójú wípé ọmọọba Adétutù kò tí ì ní àjọṣepọ̀ kankan rí pẹ̀lú ọkùnrin. Ẹ ṣé mo dúpẹ́ doctor, thanks so much. Mo really appreciate yín for this enlightenment. Ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ àtàmọ́ la máa mú àtàmọ́ àní mọ́ deep down torí pé kì í ṣe profession wa. Ẹ ṣeun gan, màá fi ṣe yín jẹ́ fún kábíyèsí. Ẹ rí pé ẹ rí wọn lórí ìjókòó àwọn náà bísí sọmọ pẹ̀lú iṣẹ́ ìlú ni màá fi ṣe yín jẹ́ fún kábíyèsí but one thing rẹ sà ẹ ní bínú sí wa ìlú sì máa padà invite yín for this enlightenment kẹ́lẹ́ wá expatiate lójú àwọn èèyàn wa tó kù dédé. Kò sí wàhálà anytime tẹ bá ní ìdí service. Ẹ ṣe mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọ ọmọ olùṣàníwọ̀ ò ṣe mo dúpẹ́ ọ̀nà ẹ ò ní dàrú iṣẹ́ ẹ ò ní bàjẹ́ wàá dẹ̀ máa mọ̀ ọ́ ṣe. Ẹ ṣe ní nǹkan tó ṣẹlẹ̀ yìí ó fẹ́ bàlújẹ́ ó fẹ́ dàlúrú ṣùgbọ́n àwọn olóyè láàánú wá gbà àwa tọ àwọn ọlọ́gbàtà ti rí pé kì í ṣe pọ́kùnrin kankan ló kọlù nísìnyí wá súnmọ́ àwọn àwo kan wádìí kí ló wá fa ìdàlúrú kí ló fa gbogbo àjálù tó ṣẹlẹ̀ láàrin yìí. Thanks so much ẹ ṣé o. Anytime tẹ bá ní ìlú. Màá kọ̀ sí yín màá kọ̀ sí yín ẹ ṣé wo ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣé gan God bless you. ọmọ wa pẹ̀lẹ́ má bínú torí ibi orí bá dáa máa dé ojú ọ̀dọ̀ ká débẹ̀ nǹkan kan mo fẹ́ sọ fún ẹ o sórí pé ká ló ti tètè lọ ṣe ohun tó fẹ́ ṣe tí ò dá yẹn tó ló fẹ́ parẹ́ torí kíni torí pé àwọn kan ń búlì ẹ àwọn kan ń bú ẹ àwọn kan tó bá parẹ́ ẹjọ́ máa mọ òótọ́ yìí tó máa mọ òótọ́ yìí má sun ẹkún fọkàn ẹ balẹ̀ kó dẹ̀ fọ̀rọ̀ ẹ mọ́ lọ́hùn á ṣàlàyé fún kan. Ẹ ṣé o ìyá mi ẹ káàbọ̀ o ìyá wa. Báwo wà ní? Ìyá wọ́n ti dàlú lóòótọ́ ṣùgbọ́n kò súnmọ́kùnrin kankan kò lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin kankan dókítà tó wá tún ṣàlàyé ẹ̀ wọ́n pùfẹ́ fún wa scientifically pé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé kò súnmọ́kùnrin kankan ṣùgbọ́n ti dàlú lóòótọ́. Lóòótọ́ ni ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ Awódìjí ńkọ́. Ṣe rí Tawódìjí Awódìjí ló mọ bó ṣe pa bó ṣe kún ọlọ́mọ bó fẹ́ ṣe bẹ́ṣu àti bó ṣe ṣe é èmi ò ní gbàgbọ́ náà Awódìjí mọ́ ọmọ ṣe wá bá yín o mi ò ní gbàgbọ́ náà Awódìjí ẹ fà Awódìjí lẹ̀. Ó dáa ẹni tó mọ àtiwáyé Olúnàgún òun náà ló mà ti lọ ẹ padà ẹ lọ bá Awódìjí ó mọ ìgbésẹ̀ tó máa gbé ó mọ nǹkan tó máa ṣe. Ká tún padà sọ́dọ̀ Awódìjí. Bẹ́ẹ̀ àwọn máa tẹ́lẹ̀ mi. Ẹ ti yín yẹn gangan lèmi fẹ́ kó yá ntẹ́yìn fẹ́ ṣe yẹn lèmi fẹ́ kó yá
àlọ́ba oníjì èmi ò ní gbàgbọ́ nú ẹ̀ mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ní àlọ́ba yìí àlọ́ba. ẹ lọ bá. ẹ ṣe mi dúpẹ́. Kọ̀nàkọ̀nà 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 yóò kọ̀nàkọ̀nà. kábíyèsí ọba aládé kádé pẹ́ lórí òkè bàtà pẹ́lẹ́sẹ̀ kábíyèsí ìlú ò ní dàrú lórí mi. gbogbo rògbòdìyàn tó ń lọ ní àárín ìlú yìí láti ibi ìjọ mélòó kan tó wá ti rò pé awo yìí ọkùnrin lọ́nà ẹ̀tọ́ mo á wò títí pítọ̀ kí mo joyè ọ̀tún lé lórí mo wá tẹ̀sán mọ́ mo já tẹ̀sán mọ́ mo wá tẹ̀nu tẹ̀ lọ́tún lóṣù wọ́n bá sọ̀rọ̀ wọ́n náà ṣe bí akọni ó sá sọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ o dé tí mi ti gbọ́ wọn náà sọ̀rọ̀ tí mo gbọ́ ọ̀rọ̀ nígbẹ̀nu ẹ̀ sọ ni. kábíyèsí o ẹ rí pé rí àlejò tuntun láàrin wa lẹ́yìn rògbòdìyàn tó ṣẹlẹ̀ nílùú yìí mo gbé pọ̀nrí bàbá mi jalè Ifá wá ṣàlàyé fún mi pé yàn kan wà ní òkùnkùn tí ń ta fàásì mọ́lẹ̀ èké pagba ẹgbá fọ́ ọ̀dàlẹ̀ pàwọ́ àwòfàyà ó nínú rẹ̀ nìkan ní ọ̀pọ̀ òbí tóbi ó yàn adé fún babaláwo tí ń fọ̀pẹ̀lẹ́ ṣèké èrò wọn ó máa pọn lásọ ni Ifá wá tọ́ mi sọ́nà mo wá wọ́ ọmọkùnrin lọ́lú wọn ìlú wọn tí mo lọ mo ti ní kó ṣàlàyé kí lórí lọ́bẹ̀ tó fi wà ru ọwọ́ tó fi gbénú òkun tí ń ta fàásì mọ́lẹ̀ ìdí tí mo fi mú un wá rèé kó wá ṣàlàyé gbogbo tó wà ní rẹ̀ kábíyèsí o. kábíyèsí olúwa mi o ọba ń kí ọ. mo kí gbogbo ẹ̀yin olóyè o ṣẹbẹ́ ẹ̀yin àgbàlagbà náà lẹ bọ̀ ẹni tó bá gbẹ lásán lèèyàn wọ̀ èèyàn kéèyàn tó bá wọ tútù sọ́rùn ó ní nǹkan tó gbójúlé ni kábíyèsí kó tó di pé wọn ò tiẹ̀ sọ kankan ẹ jẹ́ kó lórí àgbà kọ́ mọ bọ̀ hàn yín ojúkòrò epo ojúkòrò jẹ ní mèsì àwọn wọn ló tu Ifẹ̀ ojú báyìí lọ́rọ̀ wa. jọ o arákùnrin ṣé babaláwo ni ó ní àbóníṣègùn. kábíyèsí olúwa mi ìlú ẹ̀kọ́ oníṣègùn iṣẹ́ mi jákè lókòso kò sí ní. jagilé ló ṣe oògùn ni ọ dákun ìlú wo ni ọ. ìlú ayédáadé ni mo ti wá kábíyèsí. ayédáadé lọ́hùn-lọ́hùn ni wọ́n rẹ ti pàdé. kábíyèsí olúwa mi ayédáadé yìí wọn mọ bẹ́ẹ̀ yẹn ṣe ń sọ̀rọ̀ tẹnu ìfi bó àmọ́ bọ́bá kọ̀ lógì a sì fọ́ lẹ́kọ̀ọ́ mu ẹ jẹ́ kó lórí ọ bọ́ síta. kí n tiẹ̀. ó yé mi bàbá olóyè. olórí wọ́n pè ọ́ àbí aṣáájú mi tẹ́ ti pàdé ara yín. olórí ó yá. aṣáájú bí wọ́n ti pàdé ara wọn kó tó sọ é pé àfi kó jókòó ó yá mo yọ̀ǹda. olórí àgbà mo fẹ́ kẹ́ ẹ gbogbo kẹ̀kẹ́ gbogbo mi dáadáa ilé ẹ̀kú làwà ní ìbẹ̀sì ni wọ́n ti ń jẹ́ wàrù kábíyèsí ní adé ẹ dákun sí ìlú oṣù. ojú ọ̀gá ni làwa yìí. olórí ẹ sì nípa kẹ̀kẹ́ wojú mi ẹ mú ní bagbó sùn jẹ́ àtẹ̀mú àtòsùn èdú ní bayé àwọn méjèèjì jẹ́ lórí tàbí tá a dé yẹn nìkẹ́ni tó bá parọ́ nèmi àti yín àwọn alálẹ̀ ọmọjà ṣe ti gbọ́ ẹnu làdán ti jẹ ẹnu náà làdán ti pọ̀ bákèrègbè bá torí gbòdò lọ àti gbọ̀nà fún rẹ̀ ẹ mọ̀ gbọ́ jìgún 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 olórí ọyá sọ tẹnu rẹ̀. gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kò sí lẹ́yìn kábíyèsí gangan ni wọ́n ṣẹ̀ mí. kí lè ṣe mí. kábíyèsí ìgbà tí kábíyèsí ò tíì di ọba ìgbésí ayé wa dùn dẹ̀ lárinrin dáadáa kódà èmi àti wọn ọkọ àtìyàwó wa bíi kòríkòsùn ọ̀rẹ́ làwa méjèèjì mo wá mú àbúrò mi wá ń gbà yẹn ní pé kó wá bá wa gbé kóun lè fi padà sí ẹnu iléèwé ọmọ ìyá mi ọmọ bàbá mi àfi bí kábíyèsí ṣe bá ní àjọṣepọ̀ làbúrò mi bá lóyún oyún tí àbúrò mi ní mo wá wò pé ọkọ mi ọmọ yìí ti jẹ́wọ́ ó ní wọ́n lò fún òun lóyún kí la fẹ́ ṣe sí. sọ fún mi pé ọmọ kankan pa oyún yìí Prince
wojú mi sọ fún mi pé ọmọ kankan pa oyún inú ọmọ yìí. kì í ṣe pé. kì í ṣe pé kí ni sọ̀rọ̀ torí pé o jẹ́ prince o rò pé o lè fún lóyún sọ fún mi pé ọmọ pa oyún yìí. kí ni wà á tí ẹjọ́ sọ débi tí ẹ ń sọ̀rọ̀ oyún oṣù ni. wọ́n sọ pé ta ló fún mi lóyún lè sọ pé mi. so òun jẹ́ kí n mọ̀ pé kò mẹ́ni tó fún òun lóyún àbí. kì í ṣe pé bóyá. wo nǹkan tó bá fẹ́ ṣe ni kó jẹ́ kí n mọ̀ ó lè máa fẹ́ mi kó máa fábúrò mi náà gbogbo òlù ló dẹ̀ máa gbọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí. ìwọ náà ni mo fẹ́ àbúrò ẹ̀ ọ̀rọ̀ oyún oṣù. o ò mọ̀ pa oyún inú ẹ̀ àbí. ìdí kí la fẹ́ ṣe sí òun ní kábíyèsí mú oògùn wálé fọmọ yẹn torí rí èmi bá sọ̀rọ̀ kó tó di pé ọmọ yẹn kú oògùn tí kábíyèsí fọmọ yẹn ló padà rán lọ sọ́hùn ọmọ ìyá mi ni mo sọ̀rọ̀ ẹ̀ ìgbà tí gbogbo eléyìí wá ṣẹlẹ̀ kábíyèsí ṣàbẹ̀ mí pé kí n jọ kí n pa wọn sílé kí n má pa wọn síta ipe kí kájọ ṣe ló kù o àmọ́ ṣá obìnrin kankan kò ní dá níwájú òun mọ́ láyé ó kèmí àtòun nìyẹn ó dẹ̀ kó wá kọ lọ́hùn a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá eré ìfẹ́ wa lọ àjọ ń gbégbé ayọ̀ kí ni kábíyèsí tún di ọba fún bó ṣe joyè báyìí ló wá bẹ̀rẹ̀ sí ní gbégbé sí ayé kí lọ́ba ò lè ṣe ohun gbogbo ọba bá lórí ohun gbogbo lóbìnrin ìbádé lọ́jọ́ náà lọ́hùn ní kábíyèsí bá ní kò sí ohun tó fi yàtọ̀ sí mi bó ṣe láyà ló lẹ́yìn ojú ẹ̀rí kétérékété bíi tìyàwó òun ó láwa méjèèjì dàbí ìbejì àfikún fóbìnrin sílé mo wá rán létí ìmùlẹ̀ oníkábíyèsí téèyàn bá ti ṣàdéhùn ó ti múlẹ̀ mo ní ṣe bó olóòní róbìnrin mi mọ̀ àfi bí kábíyèsí tún ṣe róbìnrin mi bó ṣe fẹ́ lé mi nìyẹn ló wá di wípé kò sí ohun tí mo mọ̀ ṣe mọ́ láàfin wọ́n jọ ń jáde kódà wọ́n jọ ń wẹ̀ níṣojú mi kábíyèsí aró tó wẹ̀ látún àtòbìnrin wọ́n jọ ń wọ balùwẹ̀ níṣojú mi ni bí kábíyèsí ṣe fi mí lẹ̀ ń bẹ́ yìí mo ṣáà ní sùúrù ṣá mo jẹ́ kó bí kan bí mo ṣe pa ni. olórí. bẹ́ẹ̀ni kí ni mo pa fún tán mo bá tún lálàáfíà kábíyèsí má dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní rí mi mi ò mọ ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn kábíyèsí bá lọ sóde ìṣìgìdì ló bá mú ọ̀nà wà lé ló bá dùn. kábíyèsí bí ló ṣe ṣẹlẹ̀ òde gbolẹ̀ lọ igbó gbolẹ̀ tó ti ń bọ̀ ó kàn déédéé kíyàwó mọ́lẹ̀ ó kàn mú wálé mu ó dẹ̀ ní ìbùdó sọ òun tó bá ti fẹ́ òun ni màmá ṣe ọba lórí ọba lórí ọba lórí ọba lórí ilé náà bá dé ló bá lóun òun ti tó òun máa fi kalẹ̀ sí ìbáyé sí àná pé gbogbo ohun tó kù tó máa gba bẹ́ẹ̀ ṣe kó tó jókòó ní òun ti fi mọ láyé. olórí. olórí olórí kíkẹ́ ní sùúrù lórí àdúgbò. kò máa tí ì tán síbẹ̀ ni àbúrò kábíyèsí lòun náà bá tún dé lọ́jọ́ kan pẹ̀lú ọ̀rẹ́ ni wọ́n kí kábíyèsí ni wọ́n ṣe gbogbo ẹ̀ mo ṣáà ń wò ṣe sí kábíyèsí ṣé bó ti níkan tí mo dẹ̀ ti ń wò ẹ̀ ló bá ṣàní kí n dáná fún wọn nǹkan ìyá ọkọ dẹ̀ ní kò í kéré níwájú kínní ìyá ọkọ mi bá bọ kíchì mo dáná mo ṣe gbogbo ẹ̀ ọmọ yẹn ò lọlé lálẹ́ ẹjọ́ yẹn o bó ṣe wọ yàrá kábíyèsí you know your daddy's room is just there and that's my room kábíyèsí bá bẹ̀rẹ̀ sí ní dún bí ọmọ kékeré nígbà tí ọmọ yìí kì í mọ́lẹ̀ gbogbo ẹ̀ ni mò ń gbọ́nu yàrá mi kí lẹ fẹ́ kí obìnrin bí èmi ṣe ìjọ́ wo ni kábíyèsí ti ṣí mi lásán wo mo ti hágágá bó ṣe dàárọ̀ ọjọ́ kejì báyìí mo ní kan lọ pa ni.
jọ. ìgbà tó tún yá kò má tí ì tán ní kábíyèsí bá tún bẹ̀rẹ̀ sí ní kẹ́ ọmọ ìyàwó èyí tí mo pa yẹn ló bá bẹ̀rẹ̀ sí ní kẹ́ lóǹgẹ̀ gbogbo tí mo tún ń ṣe kò tó tẹ́ kábíyèsí lọ́rùn mọ́ tínú wọn bá bàjẹ́ tọmọ yẹn tí ò bá tí ì rọmọ yẹn kò ní bẹ́ẹ̀ níbodì sọ̀rọ̀ mo wá pe Gbọ́láhàn ọ̀rẹ́ ọmọ mi torí inú kábíyèsí àtọmọ ẹ̀ kò ti ń bí wọn mo wá ní kí Gbọ́láhàn kó lọ fi ipá bá Adétutù lò pọ̀. ayé mi orílẹ̀-èdè mi ask me anything I will do it. àti kẹta ni mo ti ń bí ẹ tó wà ó ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ lẹ́nu. ó mọ nǹkan tí mò ń ṣe náà àtúndì. kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ at any time tó bá change díẹ̀ báyìí ló máa bà mí gbà bí nǹkan mi ti ṣẹlẹ̀. I'm all yours you know that mi ò níbi tí mò ń lọ ìwọ láyé mi orílẹ̀-èdè mi. Thank you. I need your help. What can I do for you? You know I do everything. This one you have to do it too. I'll do it. Kábíyèsí ń fi àbùkù kàn mí láàfin. No. Ọmọ kábíyèsí tí ó useless ni gan because of his princess. Bẹ́ẹ̀ ni tí n bá sọ̀rọ̀ tí Adétutù tó bá déwájú kábíyèsí I will become useless to kábíyèsí. And not only that, it will show it in reaction. Mo máa irritate ẹ̀ tó máa ní pé kí n jọ Kemi fún òun ní peace kí òun ní di àlàáfíà láàrin àwọn òun báyìí. But for you guys were... No, we were not anything. I was only working it and pretending it out so that àwọn aráàta and you too, you will not think that kábíyèsí ti really render me that useless. So èmi náà wá fẹ́ ṣe tèmi padà. Torí Adétutù. Bẹ́ẹ̀ni. Ask, it shall be done. O dẹ̀ máa ṣe fún mi. No worry. I'll do it. For your happiness. And I'm going to do everything. Are you sure? This one you cannot say no. Forgive me, Lord. Forgive me, Lord. So you don't want to see. Mo fẹ́ kó bá mi rape Adétutù. How? Má bá sọ̀rọ̀. Èmi àti àtẹ ní nǹkan kan ṣe papọ̀. I don't care. Wà á kàn wá bó ṣe máa rí. Wà á dẹ̀ fipá bá lò. Tó bá ti wá di wípé o ti fipá bá lò. Ṣùgbọ́n kókò nílé òru igbá. Tó bá dẹ̀ rúgbà yẹn báyìí ó máa fọ́ lórí ẹ̀. A wá dìbò pé tèmi bá sọ̀rọ̀ pé fún kábíyèsí a máa mọ̀ pé ẹ jẹ́ ká jẹ́ ọ̀rẹ́ obìnrin yìí wò. Kò dẹ̀ ní lẹ́yìn. Báwo ló ṣe fẹ́ mi? Kò lè ní ṣe bẹ́ẹ̀ mi àti ẹni. Ọlọ́run ló ṣe kẹta wá ń bíbá kí n ṣòfófó. I know you can say no. Máa kàn ẹ́. Ẹ̀bà kó tó wà lọ bí a ṣe bẹ́ẹ̀. And I want it done as soon as possible. Nípa ṣọdún. No worry. I'll do everything for you. Perfectly. Kó yanjú ẹ̀ jálajàla. Gbọ́láhàn. Kó má bàa di ẹni tó máa wá padà wá wúlò fún ìlú yìí. Àwọn ìtàn ní gbà fọ́. Gbogbo ẹ̀ bá dàrú. Àwa wí tán pẹ́pẹ́ sí wọ́n bá tún gbé fálọ́lẹ̀. Wọ́n bá ní wípé tọmọ mi bá ti dé o ìlú àtúbà ìlú àtúṣe. Mo ya mú mi mo ya sọ́ di rárára sọ́ di játijàti mo sọ́ di jákujàku máa lè ṣe balabala láàrin ìlú. Mom, you shouldn't have done that. I'm sorry, darling. I have to. Wait. This is too much. Kò máa tán síbẹ̀. Ìgbà tára mi ò gbà mọ́ rárá kìíní ń béèrè ó ń béèrè. Ẹ mọ̀ pé ó máa béèrè bí oúnjẹ ni àfi bí ẹ̀mí. Ó ń béèrè gidi gan. Bí mo ṣe kí Gbọ́láhàn mọ́lẹ̀ nìyẹn. Mo wá bẹ̀rẹ̀ sí ní bá ní sexual relationship. Jágilébò. Ọkùnrin ọ̀kẹ́ sí. Jágilébò. Àwọn náà lóhùn. Jágilébò ṣòwò. Mo jáyé. Èyí tí mo mú wáyé tó máa ṣe ní kíákíá ni tó bá ń gbọ́ àṣàṣì èdè burúkú
òun ló máa bá mi fẹ́ ṣadé tutù bẹ́ẹ̀ ni àṣàṣì apá èpè apá èdè àdì sórí gbogbo ètò tí ì ṣe fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dúpẹ́ o sórí ètò wa fẹ́ ṣe fún mi wo ó jẹ mí lógún gan ni o sórí mo fẹ́ kí gbogbo ìlú yẹn kó padà kúkú wá dàrú lórí kábíyèsí. ọ̀dà sí apá gbogbo wọn ń dọ̀kan. irọ́ a máa pa wọ́n díẹ̀díẹ̀ ni. díẹ̀díẹ̀ ni àpasáyé lọ fẹ́ o. bẹ́ẹ̀ ni ó ti sọ pápasáyé sórí nínú iṣẹ́ tó kéré jù náà ètè mi máa ṣe ìkànnú ẹ̀ ló gbé wá fún. ẹni tó bá ní kí la máa ṣe òun là á ṣe hàn mo fẹ́ kí adé tutù kó ṣìṣe mo fẹ́ pa kábíyèsí lẹ́kún mo fẹ́ pàlú lẹ́kún pàápàá. àwọn tó láyé ti gbọ́ àwọn àyà mi àjà ajímọ̀ jẹ nǹkan tó lè gbọ́ ẹyẹ sákòjò àròdìmọ̀gàlè sákòjò òkú àfijọ́ ẹyẹ tí ń jẹ ní gbàngboko ẹ̀yin ògbólógbò ẹyẹ ajẹ fún ọmọ ènìyàn mọ́ bíi ṣẹ́gbọ́n tárábìnrin yìí wí. ẹ dákun ẹ lọ sáyé adé tutù báṣabàṣa wọn jẹsẹ kọjá àbí tó rán mi dákun látijọ́ tí mo ti ń gún fún ọ sí òkun náà bí báṣà fún olóògùn sí ọ̀jẹ́ á jìgbìjìgbìjìgbì ẹ bá mọ̀ pé lúbúlúbú tí ń bẹ lójú Ọlọ́run níbi ọba kù dé gẹ́gẹ́ bẹ̀ lógún tèmi ti bẹ̀rẹ̀. o tún fẹ́ gbé fún mi àwọn ọmọdé yìí bà mí jẹ́ o sì rí mi jàgé orí mi jàgé adé tutù mọ̀mọ́ kí wọ́n kó ọ̀fọ̀ lágboolé yìí o wọ́n pààyàn tí ó pọ̀. ìró kan mọ gbọ́ mi yà ládó ìró olùbàbà mọ gbọ́ bàbá wọn yà nífọ̀ èmi tí mo rí ọ̀nà títí mo dé ìlú òṣòro kí so níbi tí kú ti pa wọn lẹ́yọ lẹ́yọ ìjà àwọn ẹkú kí ló dé ó nítorí èṣù fún láyọ̀ ni wọ́n fojoojúmọ́ gba ọ̀rẹ́ lọ́wọ́ èṣù gbẹ́kẹ̀rẹ́ ti fìjọ́ kan dúpẹ́ ẹ wá gbórúkọ èṣù fún láyọ̀ gbé kú bẹ́ẹ̀ ẹ bá mi gbé ti adé tutù sí oró kanran lóde ayé bàbá kọ́là kanran lóde ọ̀run ẹ̀wí ló ń bẹ lóde ayé o ẹ̀gbà ló ń bẹ lóde ọ̀run ọkùn kan kékeré bá kọ́ láyé àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àsìgbò di ọ̀run mọ̀ bẹ́ẹ̀ni ìgbì òkè bá gé ẹran ìsàlẹ̀ àsìgbà lọ́wọ́ rẹ̀ ẹ̀yin tó láyé o àbìlú ayé lélẹ́yìí ọyẹ bá mi fẹ́ lu adé tutù ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. ẹ̀rín ìkà sẹ́mi ẹ̀rọ ló fọwọ́ sẹ́ni ọ̀jẹ̀dá ibi tẹ́ ẹ̀ràn mi dé wọ́n jẹ jù bẹ́ẹ̀ lọ adé tutù tí ẹ ti bá ọnu mo ṣe léyìí tán ẹni tí ó bí mi ń wò. bàbá olóyè ẹ dákun sẹ́mi lè mọ lọ́ntẹ̀mí o. ṣé kábíyèsí pàjẹ́ pé kó máa lọ ni ẹ̀yin ọba yé jẹ́ yìí. iṣẹ́ tó ríran mi lè mí. ọ̀tún. ẹ dákun gbogbo òlu a bá ní àríwé eléyìí àbí dẹ́rù bọ́ lọ́rọ̀ nù wọ́n sì ní ọ̀pẹ̀ láyé ojú rẹ̀ ò ní rí kan lọ́fọ̀ọ́ mú gbogbo tá à ń gbọ́ ní àjẹpọ̀ àti pẹ́ láyé nù. ọkùnrin lóògùn tó ní òun ara ayé dáadé ọ̀dọ́ tí ń jáyé dáadé ọwọ́ fẹ́ bàbí ìjẹ́ ìwọ náà ọlọ́nu ayé ńlẹ̀ lẹ́yọ́dínà tó bá bọ̀ fàjẹ́ àbọ̀bọ̀ àwé pẹ́sẹ̀ẹsẹ̀ rẹ tó bá tún já nílùú yìí á fi ọ́ bọ̀ ọ̀gbọ̀n ní ọ̀yá ìta. wọ́n ní kó kọ́rí burúkú bọ́ta. kábíyèsí ẹ ṣéwu ẹ ṣéwu adára dàbí ọbẹ̀ ọlọ́kà. kábíyèsí o kábíyèsí o kábíyèsí gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe náà lọ́dà bẹ́ẹ̀ ni lọ́dà. wọ́n ló dáa. gbogbo tó pa láyé bá ṣe lọ́dà ìyá wa bẹ́ẹ̀ náà tí ń ṣe náà lọ́dà ọba lọ́dà. that's sarcastic. ìwọ ọmọ bẹ́ẹ̀ bá ọ̀rẹ́ ìbúlá ọmọ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ bọ́lá hàn ọ̀rẹ́ rẹ̀ lọ́nà ọ̀bá ní òbí sẹ́ padà rẹ̀ tó ọba ìfẹ́ ìgbà tó sódò ká ọba ti sẹ́ padà sùúrù lọ́nà sí o ní sùúrù ààrẹ ilé àgbẹ̀ lọ tí lómìnira wọn jẹ́ gbogbo ara wọn kábíyèsí. kálọ́fẹ́ ti sẹ́ padà mọ́ ṣé kábíyèsí ní oṣù ẹ̀bá lù sọ. ẹ jẹ́ kábíyèsí ó sọ̀rọ̀ kábíyèsí bá ní kò lè bẹ́ẹ̀. ẹni kábíyèsí ó sọ̀rọ̀.